mo kí wa káàkiri àgbáláyé tí a ti ń wò mí lọ́wọ́lọ́wọ́. Mo kí ẹ̀yin tí ẹ jẹ́ free thinkers. Mo kí ẹ̀yin tí ẹ jẹ́ Christian. Mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe, ẹlẹ́bọ àti ẹ̀yin ọmọ èṣù lápapọ̀. Pé kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá yín gbé. Ìyẹn tí èṣù bá jẹ́ kó wá bá yín o. Mo wá kí àwọn akẹ́kẹ́ músìn káàkiri àgbáláyé. Mo kí Àfáà Johnson. Mo dẹ̀ kí gbogbo àwọn tó jẹ́ pé àkíyà ìwò live bí wọ́n padà broadcast ẹ̀ lórí Facebook àti YouTube mẹ́lú. Mo kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ní every Thursday ẹ̀bá pàtàkì máa bá share program yẹn. A máa ń dá wa lẹ́kọ̀ọ́ lórí Islam àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Torí mo rí pé misconception pọ̀ gan lórí ọ̀rọ̀ Muhammad àti Islam. Ìyẹn ló wá jẹ́ kí n wo pé òkè a gbọ́dọ̀ iṣẹ́ lórí ẹ̀. Ṣe iṣẹ́ lórí ẹ̀ ló jẹ́ ká mú ọjọ́ ìní. Ṣe rí eléyìí comparative ni all through. Onífàlẹ̀ pè wọlé torí pé Islam sọ̀rọ̀ nípa ẹbọ. Islam sọ̀rọ̀ nípa Judaism. Islam sọ̀rọ̀ nípa kèfèrí. Islam sọ̀rọ̀ nípa nọ̀sọ́rọ́. In fact kódà ó mẹ́nubà Christian náà láwọn àyè kankan bó ṣe yẹ pé ó dà wọ́n pọ̀ mọ́ ìran kan ni. So eléyìí a lè ka Bible ń bẹ, a lè ka Quran, a lè kàwé fá, a lè béèrè lórí every field, every aspect láti béèrè lórí ẹ̀ láti lè contribute gan pàápàá lórí ẹ̀. Now kí n tó gbéyàn wọlé Ọláyẹmí mò ń bọ̀, just stay there. Ẹ jẹ́ nǹkan sọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan. Now a ti sọ̀rọ̀ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A dẹ̀ ti sọ̀rọ̀ nípa kí náà ń pè nípa bó ṣe báwọn ọ̀ṣẹ́ bọ wọ́n ká lò. Àwa ń sọ̀rọ̀ nípa Islam. Kí la fẹ́ sọ nípa Islam lénìí? Òun ni pé àwọn èèyàn gbàgbọ́ pé Ìsìlámù ẹ̀sìn àwọn Àràbù ni. A dẹ̀ ti yànnàná ẹ̀ pé wọ́n ti ń ṣe Islam kan tó bí Muhammadu sallallahu alayhi wa sallam. Wọ́n ti ń ṣe Islam kan tó bí rẹ̀. Mo dẹ̀ mú àyà kan wá tó fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ nínú Quran 42 verse 13. Tọ́lọ́run sọ nípa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní shara'a lakum minad din ma sabi Noah. Ọlọ́run láwọn alápàṣẹ ẹ̀sìn fún ànábì Noah. Ọlọ́run wá ní walladhi awhayna ilayka.
ọlọ́run lẹ́sìn yẹn kan náà la sọ fún wọn Muhammadu pé kó wá ṣe wàlẹ̀bí àìnà ilé ìkà ẹ̀sìn yẹn kan náà tá a gbé fún Nóà yẹn la gbé fún wọn Muhammadu. Ó dẹ̀ yanjú ọ̀rọ̀ kan náà tó máa ní kí ni ìtumọ̀ Islam, the word Islam kò ní ìtumọ̀ ẹ máa kàn tàn yín jẹ lè tú torí orúkọ kan ni, it's a noun on its own, èèyàn kankan ló ń jẹ́ bẹ́ẹ̀ ni, it's a noun. o ò lè tú ìtàkùn lè sọ ni pé kí là ń pè ní Islam kò ń ṣe kí ni ìtumọ̀ Islam. Ìyàtọ̀ wà láàárín kí là ń pè ní ìsìlámù àti kí ni ìtumọ̀ ìsìlámù, ṣẹ́kí méjì ni. Kí là ń pè ní ìsìlámù ọ̀tọ̀, kí ni ìtumọ̀ ìsìlámù ọ̀tọ̀. So kí ni ìtumọ̀ Islam la fẹ́ lò, kò ń ṣe kí là ń pè ní ìsìlámù. Kí ni à ń pè ní Islam la fẹ́ lò, kò ń ṣe ìtumọ̀ ìsìlámù. So Islam ò ní ìtumọ̀. The word Islam ò ní ìtumọ̀. Kí la wá ń pè ní ìsìlámù? Mo ní nǹkan márùn-ún ni. Torí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé bunyal Islam al-khams, pé ó tá ń pè ní ìsìlámù o agbé lórí nǹkan márùn-ún. Tẹ́ ẹ bá ti rí márààrún yìí ìsìlámù ni wọ́n ń ṣe ń bẹ̀. Ló ṣe máa ń dùn mí fáwọn ọmọ ìyá wa tọ́gùn máa ń pé gbọ̀dí kèfèrí lárúgbọ̀n sí èfèrí, irùngbọ̀n sí lára ìsìlámù rárá, ṣòkòtò ẹ̀ fò sókè kò sí lára ẹ̀sìn rárá, kò sí lára ìsìlámù rárá. Because in tó ń pè ní Islam kan márùn-ún ni, tí kan bá ti bọ́ ń bẹ̀ ó tàn ó ṣe mùsùlùmí. Tó bá ti rí ẹyọ kan nínú márààrún yẹn tí ò bá ti sí ń bẹ̀ ó ń ṣe muslim o, ó ń ṣe muslim, ó ti di kèfèrí. Ẹjẹ́ ń ṣe báyìí. Ṣe aláàkọ́ ní ká mọ́ Ọlọ́run lẹ́yọ kan. Ìmọ̀ràn lẹ́yọ kan yẹn ó wá jìn, ó fẹ̀ gan-an, tó ibùdó ńláńlá tiẹ̀ lòun. Ó wá rí ẹyọ kan yẹn ló lè bọ́ lọ́wọ́ wa ní márùn-ún ní wúlò mọ́. Ẹyọ kan yẹn kò ní excuse, kò sí condition tó lè wà. Ẹ̀rọ mi yé, kò sí condition tó lè wà. Tẹ́ ọkàn ẹ bá ti bọ́ ó ti di kèfèrí automatically. Torí pé Ọlọ́run tó dá wa tó fi ìsìlámù rán àwọn ànábì ẹ̀ sí wa, àwọn òjíṣẹ́ ẹ̀ sí wa. Ìgbà tánábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń gbèdé ìlú Mọ́kà, ẹyọkan ẹ ló ń polongo for good 30 years. Ẹyọkan ẹ ẹ gẹ́ẹ̀tì mi. Gbólóhùn kan yẹn, gbólóhùn la ilaha illa Allahu, pé kò sí nǹkan kan o tẹ́ ẹ lè ṣe
azin kò sí ọba kan tẹ́ ẹ tún lè ké pè tó lè gbọ́ bùkátà yín ju Allahu lọ ju Ọlọ́run tó dá yín lọ. Wàásù yẹn ló ṣe for 13 good years, ọdún 13. Kí ló fà? Torí tó bá ti gbọ́ yẹn yé, mẹ́rin tó kù ò ní wúlò. Torí mẹ́rin tó kù yẹn ló ní excuse. Mẹ́rẹ̀ẹ̀rin tó kù yẹn sẹ́ ó ní excuses. Ẹyọ kan tí ò ní excuses ni la ilaha illa Allah. Bí kò sí ọba kan, kò sí ẹnìkan tá a lè fọkàn tẹ̀, tá a lè gbọ́kànlé, tá a lè jọ́sìn fún ju Allah lọ. Tí Yorùbá ń pèlè Olódùmarè, tí Ìgbò ń pè ní Chineke, Táúsá ń pè ní Ubangiji, tí Júù ń pè ní Yahweh, tí Christian ń pè ní Jehovah, Elohim, El Shaddai, El Gibor, táwọn Greek ń pè bẹ́ẹ̀. Wọ́n ká gbọ́dọ̀ lórúkọ tó ń pè ibẹ̀ kọ́ mo lọ́mọ ti yanjú yẹn. Wọ́n ní ẹyọ kan tó lè bọ́ fún ẹ̀dá lálákọ̀ọ́kọ́ yẹn ló fi jẹ́ pé Ọlọ́run fa ìyẹ́lẹ̀ fún Ànábì. Ẹ̀yin náà imagine. Agbé Muhammad dìde sallallahu alayhi wa sallam ní ọmọ 40 years. Ọlọ́run wá ní kó píríṣì la ilaha illallah nìkan for 13 good years. Wọ́n ti máa kírun, wọ́n ti máa gbọ́ Ramadan, wọ́n ti máa yan zaka, wọ́n ti máa ṣe ájì for 13 good years. Ìbéèrè wa ni pé gbogbo àwọn tó kú nígbà tó ń píríṣì la ilaha illallah yẹn, tó ń dẹ̀ kírun, tó ń gbààwẹ̀, tó ń yan zaka, tó ń ṣe ájì, kí ni ìdájọ́ wọn? Ìdájọ́ wọn ni pé ọmọ àlìjànnà ni wọ́n ti di mùsùlùmí. Tó ń kàn gba ẹyọ kan yẹn gbọ́, wọ́n ti di muslim. Torí pé mẹ́rin tó kù ò tí ì dé. Ọlọ́run ò tí ì sọ̀rọ̀ ẹ̀ f'Ànábì. Ló fi jẹ́ pé tí wọ́n bá gba ìsìlámù lénìí, bá ṣe wí náà, fún àpẹẹrẹ, ká ló gba ìsìlámù lánàá. Get, ó gba ìsìlámù lánàá, ó dẹ̀ jẹ́ olóòṣà, ó jẹ́ aláwo, a kò fi ìmọ̀nì yẹn bọ́ ná, kó gbà pé gbogbo òòṣà, gbogbo eríwo yà, gbogbo àgbẹ̀ Jésù kò sí ń bẹ̀. In that course tá à ń bá sọ̀rọ̀, ẹ̀ bá sọ̀rọ̀ kò ìkírun, ikú apá ọmọ àlìjànnà ni. Torí pé alóbìsọ náà dì sí kó sí tán wí o. Ọlọ́run sọ fún un pé fárìn fún ní kọ́bùlà ń ta àbùdó ni. Now, wọ́n ní Ọlọ́run mi sọ wípé Ọlọ́run sọ fún òun pé fárìn fún ní kọ́bùlà ń ta àbùdó ni. Ṣé lọ́rọ̀ yẹn ó wọlé? Ẹ̀wọ̀n tó ṣe wọlé, ẹjọ́ Ọlọ́run táàmù bá láìfẹ́ sí mímọ̀ Ọlọ́run number 1. Ọlọ́run ní ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí. Tẹ́ ẹ bá mú bá láìfẹ́ mọ̀ sí, ní tó kó bá wọn aláwọ̀ ẹlẹ́bọ ọmọ èṣù nìyẹn. Wọn mọ tó ń ṣe, ògún tó ń bọ wọn mọ ń gbà ẹ̀. Wọ́n bá nù tán wọn àbá wọn bọ̀ nǹkan lórí àwọn ọlọ́dẹ kórin jọ, wọ́n dẹ̀ ń bọrin, ẹjọ́ ṣé ìrìn lògùn. Ṣé ìrìn lògùn?
ṣé ó dúró lọ́ṣun ṣé igi ìrókò tó wà lamẹ́ríkà tó wà ní UK tó wà ní Germany àbí kò sí ìrókò mẹ́ẹ̀ kí ló fi ń gbẹ́dó wọn ìgbẹ́dó ní China ṣé ìrékò olúwẹ̀rẹ̀ Nàìjà ló di igi aláìró ìṣàwọn lọ́pọlọ wọ́n á fi inú wọn lọ́pọlọ ni o wọ́n lọ ní pé ìmọ̀ nìyẹn gbogbo number one tí yẹn bá ti dúró gbogbo ohun tó kù á follow suit tó bá ti ní ìmọ̀ nìyẹn kí ìgbàgbọ́ tó dá ẹ lójú wọn ò níṣẹ́ ní kó wá lọ kírun kó tó kírun ó ní máa kírun ojú ayé láéláé ẹ̀mí ẹ ló máa fà sí pé yé Ọlọ́run ní ṣe kínní torí pé o ti mọ Ọlọ́run tó ń sìn wọn ò níṣẹ́ ní kó wá yan zàká kó tó hàn pé zàká yíyan ọ̀ràn yan nítorí o ti mọ Ọlọ́run wọn ò ní kó wá gbààwẹ̀ Ramadan tí wàá ní oní ọ́sà tó ní láti jẹ ọjọ́ yìí ní ọ́sà ṣe wá ní Ramadan kó erébété yìí tábẹ̀ lọ́ndì 18 February ló ṣe wá ní ọ́sà ṣe ló pọ̀ ń tọ́ra ẹ̀jẹ̀ ni ṣé ó ṣe ló ń tọ́ra ẹ̀jẹ̀ ọ́sà tó ní láti jẹ ọjọ́ yìí ló wá nílé yìí tẹ́jọ̀ ta ló tọ́ra ẹ̀jẹ̀ ìwọ nìna wọ́n ló ń tọ́ra ẹ̀ torí pé ìmọ̀ nìyẹn ò sí ń bẹ̀ láìlá ìlọ̀lọ́wọ̀ sílẹ̀ ní ẹ ló yẹ kó wá ẹskíùsì tó ní ọ̀pẹ́rọ̀ ló ń pa àìmọ́lọ̀ ni ṣẹgbẹ́ ọkàn ẹ̀ important gan ó important tó bá ti bọ́ òwe tó kù ti bọ́ kò lẹ́skíùs ọ̀rọ̀ àjídé tó bá ti ní mọ́nì yẹ̀kín wọ́n lọ́hùn ló ní kó o ṣe ó ní wojú owó ó ní rojú owó rárá tó bá sọ pé àṣẹ Ọlọ́run tó dá ló fẹ́ tẹ̀lé ó ní rojú owó pàápàá bó torí pé ìmọ̀nì yẹn ò sí ó mọ Ọlọ́run kó tó máa sìn lóò ṣe mọ́ sìn ó mọ Ọlọ́run ló ṣe mọ́ sìn ló jẹ́ pé mo ní nǹkan márùn náà pè ní Islam alákọ̀ọ́kọ́ ẹ̀ ló ìpọ́táǹtì jù no matter the condition tó lè wà ó lè reverse ẹ̀ kò sí excuse fún kọ́ gbọ́bẹ̀ sí ẹ lọ́rùn báyìí pé dìnnà ìgbọ́lọ̀ ò gbà wúlú láìláìlá ò jẹ́ wọ́n pa ẹ́ o torí pé tó bá lọ dìnnà ìpẹ́rẹ́ tí kò bá lọ pa ẹ́ mọ́bẹ̀ jáàná mọ̀ ni bí o dìnnà yẹn ń sìn the next second tí kò pa ẹ́ òun lọ ní iná ni kò sí ohun tó lè ṣe kò sí ohun tó lè ṣe o kò sáàárẹ̀ tó lè mú ẹ kò sí ṣòro tó lè bá ẹ tó gbọ́dọ̀ já kànnú láìláà ìlọ̀lọ́ kò sí o kò sí no matter the condition ẹyọkan ẹ kò gbọ́dọ̀ bọ́ orí jẹ o orí jẹ o ara ní ẹ o ara tù ẹ o orọmọ bí o orọmọ bí o orórun sun o orórun sun o ayé ẹ dá o ayé ẹ bàjẹ́ o kò ní mínì ìgbàgbọ́ ní Ọlọ́run ẹyọ kan ṣo yẹn kò gbọ́dọ̀ bọ́ a ní kò sí condition tó gbé àwọn yẹn sọ̀rọ̀ kan fún mi láàárọ̀ yìí sí bí ẹ̀nà tún gbé kiri pé
obìnrin tó bá pé àwọn obìnrin kan wà mi máa sọ lórí ẹ̀ náà wọ́n fẹ́ ju eléyìí lẹ̀ ni o pé àwọn obìnrin kan wà ẹ ń gbọ́sọ àwọn obìnrin tó ń kì í ṣe nǹkan oṣù lábẹ́ rárá jẹ́ pé èékánná ọwọ́ ojú náà ti máa ń ṣe wọ́n dẹ̀ lọ wọ́n bímọ wọ́n ní sáyẹ̀nsì wá discover àwọn obìnrin kan again nísìn pé àìrọ́mọbí wọn ó ní í ṣe pẹ̀lú pé ọkùnrin gbọ́dọ̀ bá wọn tó máa ṣe nǹkan oṣù lọ́wọ́ pé sáàkù àti bímọ wọn ó kéré as in píríọ̀dù yẹn tó bá ń ṣe láàrin yọ̀kọ̀ ọjọ́ méjì ni àbí láàrin hours ọkọ gbọ́dọ̀ bá sùn pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn ló wà fi lóyún. Kúránì sọ pé agbègbè obìnrin sùn tó bá ń ṣe nǹkan oṣù bó láṣẹ ṣe o èmi ní solution fún o bọ́mí tí ní sọ jẹ́ ká wọ́n ní akẹ́ torí kò sí tẹ́fsìrì kan báyìí tó gbé wa kò sí wọn bí wọn kù torí pé kò sí láyé tiwọn a máa ń rò pé àgàn whereas nítorí yẹ kó yọ nípò àgàn ní píríọ̀dù yẹn ní kọ́kọ́ bá sùn tó bá ń ṣe nǹkan oṣù ẹ̀yà fáwa gbójúlẹ̀ ni o kò sọ̀rọ̀ ègbú mẹ́ o bẹ́ẹ̀ tí ẹ̀gbú mi ègbú òṣò kò kàn mí yámi ọ̀mọ́ kéw ládàá ló ń sọ ìṣòro tí yín nìyẹn àwọn tó lọ́pọlọ tọ́pọlọ òdùn bíi tí wọ́n gbọ́ mi yé wọ́n kí ni wọ́n gbọ́ mi yé wọ́n kí mi yé sàṣe mi lè sọ mí lánàá èmi àti ibùkẹ́ fìrí àìṣẹ́gbẹ́nú mọ̀ ó mọ kéwúdé ó fi yẹn jù mí lọ bọ nínú ìmọ̀tọ́ lọ́hùn ẹgbẹ́ ibùkẹ́ fìrí sẹ́gbẹ́ kan jàre púpọ̀ tó máa sọ ìwíkú ló máa ń wí. wọ́n ní ìmánì gangan tó jálá kọ̀ọ̀kọ́ yẹn la gbọ́dọ̀ kọ́kọ́ ní tá a bá ti wá ní àti free gbogbo tó kù ó máa rọrùn fún wa. ìjẹ̀bú tó yẹ kẹ́lẹ́ mi kírun mọ́ ni pé gbàtẹ́ kírun ọ̀hún kí láǹfààní nínú táǹkì ṣe hàn pé ìmánì ni ò sí fún un. ó rò pé ìrun kí tóun kí yẹn o ló máa dowó fóun. mo bẹ́ẹ̀ nìkan sọ lánàá nígbà tí wọ́n sọ anyway mo tó bá yẹ pọ́lọ́ bá fi owó kú ká kírun pé bá kásùbà tán o wà á bó lábẹ́ pílò ẹ̀ wàláì kò sẹ́ni tó ń ṣe Islam tó ọmọ Ìgbò báwo gbogbo ayé ló máa ṣe pé bá ti kírun tán o wà á $100 lábẹ́ pílò ẹ̀ ẹlòmíràn iṣẹ́ wọn ó máa kírun kú ni ó kásùbà $100 àyílà $100 alásàrè $500 per day tó wá tún ṣe náà fílà $50 tún nìyẹn ayé akírun kú tó ló ti di business ó ti dowó wọ́n kírun kú ni gbogbo ṣọ́ọ̀bù spare parts yẹn gbogbo ṣọ́ọ̀bù mílíkì gbogbo ṣọ́ọ̀bù gàrí mọ́yáṣí ló máa jẹ́ wọ́n ṣáṣí ló máa lu gbogbo àdúgbò pa ẹ kó máa gbọ́n lọ́tùlọ́sì alágbàṣẹ́ láí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  wọ́n mọ̀ torí tó ti yọwó ẹlẹ́mìíṣẹ́ wọn sọ pé ẹ bí a ti kírun náà kí ló dà fún wa àtúrẹ̀ lówó irọ́ o irun kíkí ò ní nǹkan pẹ̀lú owó níní ijó tí ń kírun kò sọ ẹ́ dolówó o kò lọ sọ ẹ́ dolòṣì kó o lówó
kò sí lára àrùn, kó o má ní kò sí lára àrùn. Ìrun kíkí ìjọsìn fọlọ́ ni. Ìtúnṣe wa ronú báyìí ni pé ò ní mọ̀ ò gba lá ilaha illallah gbọ́. Ìtò bí àwọn question yẹn nìyẹn. Pé ìjọ o ti kírun àǹfààní ló ṣe fún ẹ. Irú yẹn ṣàǹfààní fún yẹn o. Ìjọsìn ni o. Ìlànà ìjọsìn fọlọ́run tó dá wa ni o. Kò ní nǹkan ṣe pẹ̀lú olóṣì àbójú olówó. Ẹlòmíràn ní ìfà ìgbà tí mo ti ń kírun sí ayé mi yàtọ̀. Wọ́n ń tàn ẹ́ ní o. Ìrun tó ń kí kọ́ ló jẹ́ kó wà lọ́wọ́ ẹ o. Ìyẹn tó lè yàtọ̀ nú ayé ẹ mo ti bọ́ sórí òpó kejì. Tó lè yàtọ̀ nú ayé ẹ tó bá ń kírun ni pé wà á níwà tó dáa. Wà á ní ẹ̀mí ọmọlàkejì ní dáadáa lẹ́mìí. Wà á fẹ́ràn ara ilé ẹ gẹ́gẹ́ bí ara ẹ. Ò ní níwà búburú lọ́wọ́. Ò ní níwà tí ò dáa lọ́wọ́. Àǹfààní ìrun kíkí nìyẹn. Bọ̀ ìyẹn fáyà kan ti fún yín. Kẹ́ ẹ lè mọ̀ wípé ìrun kíkí kò ní nǹkan ṣe pẹ̀lú ọrọ̀ ayé o. Àìní ìmọ̀ni àkọ́kọ́ ló fà á o. Àìní kíni? Àìní ìmọ̀n. Àìgbà lá ilaha illallah gbọ́ ló fà á o. Ọlọ́ni inú Suratul Ankabut Quran chapter 29 verse 45. Ọlọ́ni ka ohun tí Allah fi ránṣẹ́ sí ẹ nínú ìwé mímọ́ náà máa ka Quran kí o sì máa kírun máa ṣe sọ́lá. Nonsense sọ́lá àgọ́ máa kírun dájúdájú ẹ má wọ̀rọ̀ o lọ́ní verily ẹni tí ò bá ní mọ́nì yẹ kí ni ò lè ní. Ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ìgbà wo tó dájú tó bá ní ò lè ní. Wọ́n lọ ní dájúdájú verily irun kíkí a máa kó ní ìjánu níbi ìwà ìbàjẹ́. Ní mo ṣe máa sọ fún yín pé àti ìwà búburú tẹ́bárẹ̀ tó ń kírun ní gbogbo àwọn báńdíìtì yẹn wọ́n sọ fún wọn ṣe mùsùlùmí. Wọ́n nígbà ìgúnmi lọ bá wọn ó kírun fún wọn wàláhì wọ́n ṣe exercise ni. Wọ́n ń ṣe exercise. Wọ́n fẹ́ kẹ́yìn wọn gan. Ọlọ́run kò ní mí Ọlọ́run ní gbà. Torí pé ẹ̀yin náà wọ́n tó lọ pa wọ́n ní Kwara State of recent tó pa ẹ̀yìn almost 170. Wọ́n tún wá pa ẹlòmíì kọ́ pẹ̀lú ẹlòmíì gan ẹ̀ṣẹ̀ ni. Torí wà búburú ẹ̀ṣẹ̀ kí náà ṣe? Kọ́ pa Christian ẹ̀ṣẹ̀ ni. Kúlà kọ́ pẹlẹ́bọ ẹ̀ṣẹ̀ ni. Mo lè sọ pé irú àwọn tó lọ jó lóye ó ṣà ní Ìlọrin yẹn. Tó yẹ kí lóòótọ́ jẹ́ Muslim o, Islam ò pé o. Islam ò kọ́ wa tẹ̀. Ìwà búburú ni tí ìrun kíkí gbọ́dọ̀ kọ̀. Tí ìrun kíkí tó gbọ́dọ̀ kọ̀ ni. A gbọ́dọ̀ kó ìra èèyàn torí ẹ̀sìn èèwọ̀ ni. Ẹlẹ́wájú àwọn ṣe Muslim. Kí ló ń ṣẹlẹ̀? Irọ́ o. Kèfèrí tọ́lọ́ ni òkun ṣe kèfèrí tiwọ́ o. Christian ni a lè bá ṣe. Christian tọ́lọ́ kò ń ṣe Christian ní tiẹ̀. Free thinker ni náà. Ṣó wúlò fọ́lọ́ ni? Kò sí tó kàn ẹ́ o. Ẹ̀dá Ọlọ́run ni wọ́n o.
ẹ̀dá Ọlọ́run ni wọ́n ẹ̀mí wọn ò sí lọ́wọ́ ẹ Ọlọ́run ló fún wọn tọ́lọ́ bá lè fún ìdun lẹ́mìí ìdun ẹ̀fọn èèrà lẹ́mìí ẹ̀mí jọlọ́run lójú gan nìyẹn tó lè máa ń béèrè pé kí láǹfààní ìdun fọ́lọ́run tó fi dáa ìdun bedbug fẹ́yìn tẹ́ bá mọ̀ tún ẹ̀ bedbug ìdun tó máa ń ta lórí bẹ́ẹ̀dì yẹn ẹjọ́ kí ni ìwúlò ẹ̀ náà ó wúlò fọ́lọ́run ní tó ń mu ẹ̀jẹ̀ wọ́n fi ń ṣayé ìdun mu alẹ́jẹ̀ ó fi ń ṣayé tí ìwà alẹ́jẹ̀ wa mú máa kú ló máa gbẹ ni àwọn ló gbọ́dọ̀ mú jẹ́ ẹ̀ tá a fi gbádùn ayé ẹ̀ Ọlọ́run dá láti máa mú jẹ wa ni Ọlọ́run dẹ̀ ló yé irú ẹ̀jẹ̀ tó mu lára wa bí àwọn ẹ̀jẹ̀ yẹn bí ọba ṣe wá ń ṣùtà aláwàlà tó lọ́lọ́run ní da kó má ní purpose tó fẹ́ wúlò sí ẹ wo ẹ̀fọn kí ni ìwúlò ẹ̀fọn náà ẹ̀fọn náà wúlò bóyá ẹ̀mọ̀ káwọn ti wá sọ ẹ̀mí èèyàn ẹ̀fọn wúlò dáadáa torí pé tẹ́fọn ò bá jẹ wá ẹ̀gbọ́n mi yé tẹ́fọn ò bá jẹ wá malaria ọ̀nà méjì ló máa ń gbà wá is either kẹ́fọn jẹ àbí kóòrùn pa ẹ́ lọ́rùn tó le tó máa fún ẹ ní ibà ọ̀nà méjì tí máa gbà wá nìyẹn àbí kò wà too stressful ìyẹn sábà bíbà náà nìyẹn so mo lọ ní pé irun tẹ́fọn wúlò fún ni kò jẹ wá fún aníbà ó lọ wá dá àwọn igi kan sínú igbó tí wọ́n lọ nìyẹn ó lọ dá àwọn igi kan sínú igbó igi dóńgó ya gbogbo ọ̀rọ̀ lónìí o òṣàkọ́ ló bí igi sínú igbó o ìṣẹ̀ṣe ní gbogbo òru ló ní ká jáwé ká wa gbò ká fi ṣe àìsàn ìwòsàn ara wa gbogbo ìran ló ní lábàgán náà ní oró zetun igi kọ́ ló ń so ni abáàlù sàódà igi kọ́ ló ń so ni so náà níbi ìnáwó so ní máa ń dùn mí ọmọ akọni ewé àtẹgbò tiwa pé ewé àjẹ́ òbàlẹ̀ ẹ má ja ṣíríkù ni ẹ gbádùn tí ò bá ti ní ọ̀fọ̀ rẹ̀ nínú tó láwọn ọmọ èṣù ni wọ́n fi ọ̀fọ̀ rẹ̀ kún ewé àtegbò lọ́fọ̀ rẹ̀ nú ẹ̀kọ́ tó jẹ́ ewé wàá wí gbólóhùn báyìí gbólóhùn wèrè wo ṣáwọn ìyá yín ló gbígi ẹ sínú igbó ni mo bèrè ní o ṣáwọn ìyá yín ló gbígi sínú igbó tamani ní gbólóhùn rẹ̀ ọ̀fọ̀ rẹ̀ irọ́ ló wà bẹ́ẹ̀ o Ọlọ́run ti dá igi kọ̀ọ̀kan ẹ̀yẹn wo ló ní fọ́ìlì kò ní ìdí kó ṣàdúrà só ní fọ́ìlì torí pé òróró kan ni tó lọ ń dá pẹ̀lú gbígbàdúà either physical or spiritual Ọlọ́run dá igi tó ń so igi àdúà ni tó ti extract ẹ̀ mo rò pé gẹ́ẹ̀tì ni so Ọlọ́run ti fàṣẹ sára àwọn ogi yẹn fún wa fún lílò kama wá bá tó sàódà kiri oró ṣètún ẹ̀kíní kan máa wéèsì owó mi ní kò dá o bọ̀ igi ewé ẹ̀jẹ̀ ọ̀bàlẹ̀ ewé akíntọ́lá igi dóngóyárò ewé má nà ọmọ mi àbí kí náà máa ń pè é gbogbo ẹ̀ lání tó dẹ̀ máa jẹ́ ìwòsàn fún in tó ń ṣe wá lágọ̀ọ́ ara ṣùgbọ́n máa ń wé sáàmù ara wa aṣẹ̀wọ̀n òróṣètún lọ sí Kaduna abáṣọ́dà lọ sí Kano wasting of time ni àánà nírú ẹ̀ lẹ́yìn
àpọ̀mọ́ ọkọ̀ tó kọrẹ́lẹ́tì mọ́ ti ọ̀hún ni àwọn tó lè mọ́ tó ń megbò wọ́n mórúkọ ẹ̀ àwọn tó máa súnmọ́ náà ẹgbọ́n tó lọ́n sọ ni Allah akbar kabira Kùránì pé ọlọ́run fásí àlú alávíkiri ìkúntún látàlà múnà fásí àlú alávíkiri ìkúntún látàlà múnà ọlọ́run ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ń pa ìtẹ́yìn ò bá mọ̀ ọlọ́run tú wálẹ̀ kò sí tó ná wa bí bàbá oníṣègùn ó lè má jẹ́ muslim bàbá oníṣègùn ẹjọ́ tó ní bá ń fọyàn ewé èwo lè wọ́n lè wà àtẹgbòwò òun ló mọ̀ ń pa ẹ̀ ló bá ní àfáà Jamiu kò lè ẹ bá ti wá ewé Akíntọ́lá ẹgbó mọ́ ewé eléyìí kó má fún ẹ lọ́fọ̀ rẹ o ó fẹ́ lọ ẹ sínú ṣíríkù nìyẹn o lóò nídìí ọ̀fọ̀ rẹ̀ kó fún ẹ tó bá já tó bá lò bó ṣe ní kó lò ó máa jẹ́ òṣàkólọ́wọ́ alẹ́rẹ́ àtẹ́gbò wọn dẹ̀ ń ṣe òṣà èèyàn ni wọ́n ẹ̀bùn tọ́lọ́run fún wọn la gbé lárugẹ kọjá bọ́lọ̀ ń ṣe dá wọn gbogbo ẹ̀gbọ́n mi yé so mo ti lọ ní pé irun kíkí wa ó gbọ́dọ̀ gba ìwà àbàjẹ́ àti ìwà ìdá kúrò lọ́wọ́ wa gbogbo ẹni tó bá ń kírun tíwà ò bá dáa kìí ṣe mùsùlùmí ọlọ́run ò gbárùn ẹ̀ irun dẹ̀ ní kọ́kọ́rọ́ àlìjánnà gẹ́ẹ̀tì mi irun ní kọ́kọ́rọ́ tá a fi wà àlìjánnà tó bá ti kírun ó lè wà àlìjánnà tó bá ti kírun lè wà àlìjánnà wà á kírun kú ni o bọ̀ torí kí mọ́nì ẹ̀ tí ò dúró ṣe wá rí pé sọ nìkan tí ìrìn ò bá ti dúró ìmọ́nì ò lè dúró ó ti wó alákọ̀ọ́kọ́ nìyẹn ó ti wó gbólóhùn la ilaha illallah ó ti wó lọ́nà ń ṣe ní ẹ kọ́kọ́ ka Kùránì náà kẹ́ ẹ tó gbẹ̀rù dúró ṣẹ́tíkẹ́ẹ̀tì kẹ́tù lọ yẹ mọ́nì yín wò pé ó sì wà ń bẹ̀ ẹ̀yẹ̀ wá lọ kírun torí pé ìmọ́nì yẹn ló máa jẹ́ kírun yín dúró tí ó fi gba ìwà bú ẹtíkẹ́ẹ̀tì ẹ̀ ń sìn ń tà sọ ọgọ́ nìyẹn ẹ jẹ́ gbá àwọn wọlé mo ti lọ́nà most 1 hour orí ìrun kíkí la ṣe wà wọn kò sí problem. ìyá Ọláyẹmí. Bàbá mi ẹ̀ka rẹ̀ ẹ̀kọ́ ètò. Ok ń bọ̀ ẹ kì í kú. Ẹ̀kọ́ ètò bàbá mi. ìyá ẹ káàárọ̀. Ọlọ́run ó fún yín ṣe o. Àmín. Mo ní ìbéèrè kan tí n fẹ́ béèrè ní nǹkan tó pàtàkì. Náà mò ń gbọ́. N fẹ́ béèrè pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ok. Kí àwọn ẹ̀sìn Ìsìlámù àbí Kìrìsìtẹ́nì tó dé. Ok. Ǹjẹ́ nǹkan kan wà láàrin ọmọ Yorùbá tó ń jẹ́ kèfèrí? Kó ṣe kí ni? Ǹjẹ́ nǹkan kan wà láàrin àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pera wọn ní kèfèrí ní kí Ìsìlámù àti Kìrìsìtẹ́nì tó dé? Náà kò lè sí, kò ń ṣe èdè wa náà. Kí ló mú kèfèrí wá? Ẹ ṣeun, n tó ń pè ní kèfèrí léèrè lárúbá gangan ìpìlẹ̀ àgbẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àgbẹ̀ ló ń jẹ́ kèfèrí? Bẹ́ẹ̀ ni, nípìlẹ̀ lógátán àgbẹ̀ ni.
ìtàn ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí máa bo nǹkan mọ́lẹ̀ ká gbin iṣu ká tàgbàdo bọlẹ̀ ká ìkíní kan kò ń ṣe ẹni tó kọtọ Ọlọ́run ní nípìnlẹ̀ o. ok ṣebí káfírí ni àwọn mùsùlùmí máa ń pè káfírí. ẹ̀gbọ́n ẹ̀hún náà ní sẹ́ ẹ̀ a ní ìpìlẹ̀ gangan ìpìlẹ̀ gangan tó wá fẹ́ lò ní èdè ká tó gbé lọ sọ́rọ̀ ẹ̀sìn ní èdè àgbẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò yẹ tó kọtọ Ọlọ́run ní nípìnlẹ̀ o. ìgbà tánàbì dé torí pé àwọn èèyàn ń borí Ọlọ́run mọ́lẹ̀ ṣẹ́gẹ́sì tán ọ̀gbà tọ́lọ́run tán lọ ń bọ̀ fóòṣà náà wá lọ gbólóhùn yẹn fún wọn pé kèfèrí lẹ́yìn ẹ̀sìn ló sọ di kèfèrí pé ẹni tó ń borí Ọlọ́run mọ́lẹ̀ now origin gbólóhùn yẹn nìyẹn ok nípìnlẹ̀. ok mo ti gbọ́ èyí tí mo tún fẹ́ béèrè ni pé bẹ́ẹ̀ ṣe wà yẹn jẹ́ ẹ lè fún ọmọ yín fún ẹni tí ò kí ń ṣe mùsùlùmí. àìrọ̀ ìwọ ni. kí ló fà á. ẹ̀sìn ìyẹn pé ìlànà ẹ̀sìn wa kódà kí Muhammadu tó dé ìlànà ọmọ Ísírẹ́lì gan pàápàá nìyẹn. ok ẹ̀bọ́rọ̀ sì làwọn mójútó Ọlọ́run náà gbọ́dọ̀ fẹ́ because ó máa kó bá ìgbàgbọ́ wọn. ok ǹjẹ́ irú nǹkan bẹ́ẹ̀ wà nílẹ̀ Yorùbá kí àwọn ẹ̀sìn yẹn tó dé. ó wà. bó ló ṣe wà. ẹ ṣeun ṣe rí Yorùbá wọn mánéjì ara wọn ni tó ń mánéjì ara wọn rèé tí wọn bá jẹ́ ìdílé ológun gbogbo ayé ló ń bọ̀ gbóná gbọ́n ló ń bọ̀ ọmọ eléégún fún àpẹẹrẹ ó wá fẹ́ ọmọ ọlọ́ṣun ṣe hàn pé tó máa fẹ́ra wọn bí tí wọ́n láti máa dèrè Yorùbá gbàgbọ́ pé ọkùnrin ló lọ́mọ náà ṣe kí ní much issue láàrin ara wọn obìnrin ò lẹ́nu inú ọmọ tó bá bímọ ìyàwó fún àpẹẹrẹ ń sìn ìdílé Ọ̀ṣun ló ti wá ọkọ láti ìdílé eléégún tó bá fẹ́ ṣọdún eégún ṣe àpéyàwó lẹ́tọ̀ọ́ kó wọ ìgbàlẹ̀ wọn ò bí kú torí kò ń ṣara wọn ó máa dúró ta ni kò lè wọ ìgbàlẹ̀ but àwọn ọmọ tó bá bí fọkùnrin yẹn wọ́n lè wọ ìgbàlẹ̀ ẹ máa wo prompt wa bẹ́ẹ̀ o tó bá dọ́gbọ́n fẹ́ ṣọ̀ṣun Òṣogbo wọ́n wá arúgbá wọn ò lè mú ọmọ eléégún kó wá rúgbọ́ Ọ̀ṣun wọn ò bí kú kò lè rú. àbọ̀. jẹ́ pé ìyá tó bí Ọ̀ṣun ló ń bọ̀ but ẹni tó bí fún eléégún ni wọn ò lè mú gẹ́gẹ́ bí arúgbá ẹni tó máa rúgbá gbọ́dọ̀ jẹ́ ọmọ tí bàbá ẹ̀ jẹ́ Ọlọ́ṣun. ṣé nǹkan tó fà á tí wọn ò kí fi ń fẹ́ra wọn nígbà yẹn nìyẹn. gẹ́tì ní náà kì í fẹ́ra wọn sẹ́ẹ̀. wọ́n máa ń fẹ́ra ara àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù láàrin wọn nìyẹn ṣẹpá méjì náà Ọlọ́run kan ló ń sìn Ọlọ́run kan ló ń bọ òòṣà ni. wọ́n sàn fẹ́ra wọn ṣá. wọ́n fẹ́ra wọn sẹ́ẹ̀. ìdáhùn ṣe lè fẹ́ra wa ni pé òfin Ọlọ́run ní gbà gbọ́dọ̀ fẹ́ra wa. ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ fọmọ yín fún. a gbọ́dọ̀ fọmọ wa fún èèwọ̀ ni ẹ yà kúrò wà lórí ẹ̀. ẹ jọ mo tún fẹ́ béèrè ṣé kíní ìwà yẹn bẹ ṣó mú fẹ́ wá. ó mú fẹ́ wá náà ó mọ́ làáfíà wá ó má làáfíà wá dáadáa ẹ̀yin náà gbèsè láǹkà yìí báwo lè ṣe máa jẹ́ muslim màá fẹ́ christian yìí a máa lọ fẹ́ olóòṣà fún àpẹẹrẹ bí a mo fẹ́ ọmọ Ọ̀ṣun ó wá ń ṣọ̀ṣun nínú ilé mi ẹjọ́ ṣé máa láwọ ọmọ mi tó lọ mọ́ṣáláṣí kó máa tẹ̀lé lọ sí di Ọ̀ṣun àbí kó yẹ pé ọmọ Ọ̀ṣun ni bàbá ó wá fẹ́ muslim níyàwó ṣé ìyàwó àdè lajú ẹ lẹ̀ kó máa kó ẹ̀pọ̀ ọkùnrin ló lọ́mọ kó máa kó ọmọ ẹ lọ sí di Ọ̀ṣun nífẹ̀ẹ́ lo christian muslim ni o. ok lẹ́nu kan ṣá tí tèmi bá fẹ́ wò lọ́dọ̀ tèmi mo rí gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ẹ jẹ́ mo rí pé kíní ẹ̀ ó mú
ká ní pé bẹ́ẹ̀ ìkórìíra ni ká pè àbí kí ni ká pè. ìkórìíra kọ́sẹ̀ kálàáfíà lè wà ní. kálàáfíà lè wà. Nà kí wọ́n sì fẹ́ músìn iṣẹ́ ìjọ ṣé obìnrin tán lù ní. ok. kí wọ́n sì fẹ́ músìn kíṣẹ́ tó lè bọ́ bẹ́ẹ̀ bọ́ náà kò lè ṣàkókò ni. tó bá jẹ́ pé ọmọbìnrin kan wà nísìnyí tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọmọkùnrin kan tí kò tẹ̀ kí ń ṣe mùsùlùmí tó jẹ́ pé ìfẹ́ wọn ó wọnú ara wọn dáadáa ṣé nítorí ẹ̀sìn ẹ máa ní pé kó fi í lẹ̀. tó bá jẹ́fẹ̀ wọn wọnú ara wọn ọmọ ẹ á gbà láti ṣẹ̀sìn tọkọ ẹ ń ṣe ni ẹ̀gẹ́ tó tún mọ̀ pé òfin ẹ̀sìn ọkọ òun ni pé wọ́n gbọ́dọ̀ fẹ́ múslímù so náà mọ̀ ẹ̀dínvọ̀ láti jẹ́ múslímù fúnra ara ẹ̀ ni kódà ọkọ gbọ́dọ̀ gbé ní kọ̀ǹdíṣọ̀n pé tó bá ṣe islam ò ní fẹ́ irọ́ ìwọ ni o kò gbọ́dọ̀ yẹ kàn ní máa fi fẹ́ nìyẹn ọlọ́run ti ẹ̀fẹ́ rú ẹ̀ ó máa ṣe islam fúnra ara ẹ̀ ni kọ́kọ́ tó lè fẹ́ ọkọ gbọ́dọ̀ fẹ́ àsolóòṣà ó lè lọ tọrọ ṣọmọ àwọn ọmọ olóòṣà lónìí ó lè lọ tọrọ ó máa lọ tọrọ ọmọ lọ́wọ́ wọn ni bọ́ ọmọ yẹn ti jẹ́ muslim kó tó lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ tó jẹ́ olóòṣà. ǹjẹ́ táwọn àwọn olóòṣà bá fẹ́ tọrọ ọmọ lọ́dọ̀ yín sí ẹni pé tí ọmọbìnrin yẹn tí ó bá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn wọ́n lè fẹ́ra wọn. wọ́n lè fẹ́ bọ́ ó máa kọ́ di muslim náà on our own. ọmọkùnrin yẹn máa kọ́ di muslim náà. ìyẹn ọmọbìnrin yẹn. ok tó bá jẹ́ pé ọkùnrin yẹn lè muslim tí ọkùnrin yẹn kèfèrí ni ọmọbìnrin yẹn jẹ́ muslim. kò lè fẹ́ra wọn. wọn ò lè fẹ́ra wọn. láyé. ṣùgbọ́n ẹni tó kìrìsẹ́nì bẹ́ẹ̀. bọ̀ tí ọkùnrin bá ti di muslim on our own wọ́n lè fẹ́ra wọn o. ok bí kìrìsẹ́nì ṣe wà yẹn kìrìsẹ́nì ò lè fẹ́ mùsùlùmí tó jẹ́ obìnrin. wọn gbọ́dọ̀ kódà báìbù gan ò gbà wọlé. ok bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe gan ò lè fẹ́ obìnrin tó jẹ́ mùsùlùmí. wọn lè fẹ́ o. ok kùránì ò gbà wọlé. ìsìlámù ò gbà wọlé. bọ̀ tó bá ti di mùsùlùmí láàyè ara ẹ̀ wọ́n lè fẹ́ra wọn muslim to muslim nìyẹn kò sẹ́bọ láàrin ara wọn mọ́ nìyẹn. lẹ́nu kan ṣá ó jẹ́ nǹkan tó jẹ́ pé dandan ni àbí. dandan ni. ok dandan nìyẹn dandan ni. ìwàlà mo ti gbọ́. èmi tẹ́ ń wo mo kì í ṣe ọmọ nàìjíríà ọmọ benin republic. èmi náà mo ti gbọ́ ní èdè yẹn. ọmọ benin republic ni mi dán. èmi náà ti gbọ́ ní èdè yẹn sẹ́ẹ̀. mo tẹ̀ fẹ́ gbà yín lámọ̀ràn kan kí n tó lọ. náà. bẹ́ẹ̀ ṣe nímọ̀ báyìí tí ẹ dẹ̀ mọ tinútẹ̀yìn kúránì àti àwọn àdìtì yìí ẹ dẹ̀ pé àwọn ms bàbá kẹ́ pọ́ wọn. mo ti challenge wọn tẹ bá mọ ẹ bá mi pè mo challenge wọn severally kódà ó yẹ ká pàdé lórí show kan níjọ́ Sunday lọ́dọ̀ Dr. Zabi Dr. Zabi sọ pé ms bàbá ló ń ṣe kíní ẹjọ́ gbé wọlé mo dúró kan fi gbé wọlé wọn gbé wọlé kò wọlé ọ̀n tìgbà tí mo tó kú orin show yẹn kó tó wọlé. nǹkan tí mo fẹ́ ẹ lè bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀ pé wọ́n máa lọ sórí rédíò àbí lórí tẹlifíṣàn. ìyẹn ò lè wọ́ọ̀kì náà ìyẹn ò lè wọ́ọ̀kì Nàìjíríà ò ní gbà yẹn wọlé. wọn ò lè gbá wọlé. wọn ò lè gbà ó tako òfin Nigerian Broadcasting Corporation ó tako wọn ò lè gbà ibi tó ti lè ṣe lórí TikTok Facebook YouTube ló lè gbàrú ẹ̀. àwọn nǹkan tó ń sọ yẹn ṣé lóòótọ́ ni àbí. irọ́ náà pa irọ́ ni. bí wọ́n ṣe ní sìgìdì ní àlá yẹn ṣé. ní irọ́ ni sẹ́ ẹ jọ ẹ̀yin náà gbé sílẹ̀ aka yìí ṣé ọba tó dá wa ṣáà lè fojú rí ṣé ṣègìdì ń dáyàn. àwọn ọmọ lábára gan wọ́n sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n tá à ń sọ ṣé ṣìgìdì lè dáyàn ìbéèrè ni èrè tá a mọ ṣó lè dáyàn. ṣebí nǹkan tán sọ fẹ́yìn ni. máa gbọ́ ẹ̀yin kẹ́bi lọ́wọ́ ms bàbá pé kí lorúkọ ọba tó dá àwọn lárúbáwá ẹbí wọn léèrè ṣé kò ní lórúkọ ni tó lódùmarè náà ló dá wọn. tẹ́ ń gbọ́ mi. tó lódùmarè ni wọ́n ń pe ọlọ́run tó dá wọn lédè wọn ṣé lódùmarè náà ń pè. olódùmarè ni. lédè lárúbáwá. lédè lárúbáwá ṣẹ́ẹ̀rí ẹni ká gbóló lédè. no ṣẹ́ẹ̀rí kọ́ kí ni wọ́n ń pè lédè lárúbáwá ṣé yíbò. èmi ò gbọ́ lárúbáwá. olódùmarè náà ló dá yíbò. mi ò gbọ́ kílẹ̀ wí. yíbò okay Benin Republic ṣé lódùmarè ló dá yín ẹ̀yin tẹ́ jẹ́ ègùn. èmi ò kí ń ṣe ègùn ọmọ Yorùbá lèmi. ẹn tó jẹ́ ègùn láàrin yín ṣé lódùmarè ni wọ́n ń pe ọba tó dá wọn. ègùn àwọn ní nǹkan tí wọ́n máa ń pe Ọlọ́run lọ́dọ̀ tiwọn. kí náà ń pè.
mi ò gbé tó gùn wọn ọgbà wọn Olódùmarè ní ẹ̀jẹ̀ yín kílẹ̀ wí wọn ọgbà wọn Olódùmarè àwọn ò gbàgbọ́ ní Elédùmarè tó kò kí ń ṣèdè tiwọn àwọn ọmọ kan tó ń ìtí ẹni tí mo sọ náà yíyọ ṣé dé lábá ni Elédùmarè èdè Yorùbá ní Elédùmarè ẹ náà ṣe lábá máa pè Elédùmarè lọ́dọ̀ tiwọn náà sẹ́ẹ̀rí ń sìn ẹ lọ bí ẹ̀mí bàbá léèrè pé kí lorúkọ Olódùmarè lédè Lárúbáwá kò jù bẹ́ẹ̀ lọ. sẹ́ẹ̀rí ní wọ́n ní pé ńgbà tí Islam bẹ̀rẹ̀ ni àwọn Àràbù náà bẹ̀rẹ̀. àní irọ́ ni gbogbo irọ́ ni ẹ lọ bí wọ́n léèrè àsámẹ́ǹtì lẹ́gbọ́n ẹ lè máa. wọ́n ní kó máa fún ilé ẹ̀mú Ustaz Jamiu ẹ̀kúṣẹ́ ẹ̀pátá ṣe gbàdísì ní ìbọn ṣe gbàdísì wọlé ẹ̀yin òṣèké ń lo àdísì Kùránì ó lé mo Kùránì lẹ́yìn máa ń lò. gba àdíìsì wọlé tí ò bá ti tako Kùránì àdísì tó sọ pé wọ́n fẹ́ Aisha lọ́mọdún mẹ́fà yìí wọ́n bá sùn lọ́mọdún. irọ́ ló wà ń bẹ àdíìsì kọ́ ànábì kọ́ ló sọ ọ́ Aisha ló fẹ́ nu ara rẹ̀ sọ́nà. ànírọ́ ni sẹ́ ọmọdún mẹ́fà ló máa sọ sórí ọmọdún mẹ́fà. ó yẹ mẹ́rì tí wá ń pé kí n ṣe ọmọdún mẹ́fà mẹ́rì tí wá ń pé kí n ṣe ọmọdún mẹ́fà. mo ti ní ẹ lọ fídíò náà ẹ lọ fídíò ẹ wò yẹn kọ́lá bá bíjẹ lọ fídíò ìṣẹ́yìn nǹkan tẹ́ mẹ́sì. àní ẹ lọ fídíò mo ti yanjú yẹn tí mo bá bí jìnnà jókòó yẹn lọ jẹrẹ wà ló sàn án tó láì. báwo lẹ wà. adúgbò fọlọ́n jàre. ẹ kú ìtọ́jú sọ́nà o ọlọ́run fi gbogbo àmọ̀nà o pẹ̀lú òkú ti tọ́jú. àmín. ọmọ Benin Republic ni mí. mo kọjá lé ilé àfúnà mo á ń gbọ́ tí ẹ ń sọ fún ọmọkùnrin tí ń sọ̀rọ̀ tó náà ọmọ Benin Republic lòun pé kí náà ń pe Elédùmarè. ọ̀dọ̀ títí wa ní Benin bí báyìí. Allahu náà ló dá wa kò sẹ́ni tó lè dá wa Allahu náà lọ́ba tó ṣẹ̀dá gbogbo wa. kò yé mi o. Ọlọ́run sì làá máa ń pe Allah èdè Lárúbáwá Allah ni àwọn ègún máa ń sọ máàwù làwọn ègún máa ń sọ Ọlọ́run ti dá. máàwù ó wá ní kí máàwù wá jẹ́ Elédùmarè bẹ́ẹ̀ máa gbọ́. ẹ pọ̀ ọ̀sẹ̀ jẹ́ kí ìyàwó ẹ sọ̀rọ̀ tán náà. Ọlọ́run fi gbogbo àfibọ̀nà tọ́tẹ̀ ṣe rádaràda lérí TikTok náà àwọn ìyá ọ̀sẹ̀ ṣe ránṣẹ́ fáwọn kíní àwọn oníṣẹ̀ṣe náà Ọlọ́run gbé wa lékè wọn. àmín o. Ọlọ́run nǹkan yìí báyìí náà ló dá gbogbo wa kò sẹ́ni tó dá gbogbo wa Ọlọ́run yìí báyìí náà ni. bẹ́ẹ̀ ni o kò bí màá tó ti bí. àwọn náà yẹ̀yà kúya o. wọ́n fẹ́ gbà yín pé Ọlọ́run wọ́n fẹ́ gbà ní ẹ̀nà o. àwa mo tún mo wà lẹ́yìn láìfù kan lánàá wọ́n sọ pé kí ni mo aláwù nísìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í ṣe òun ló dá wa òjíṣẹ́ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ni àwọn Ànábì náà pọ̀ bẹ́ẹ̀ tó ti ṣayé wọn Ọlọ́run ló dá gbogbo àwọn eléyìí. dáadáa. wọ́n sì wá tako sí lápò sí tàbí. Salaam alaikum. wà ló ń sáà tó láì ká ló wà ń bẹ̀. ẹ káàárọ̀ Akin inú ẹ ó dọ̀rọ̀ àwọn èèyàn wà bí tẹ́lẹ̀ o. Àkọ̀ráyè. Akin Tọ́lá ẹ̀ta ló fẹ́ sọ̀rọ̀ sí. Àkọ̀ráyè ni èmi fẹ́ béèrè ìbéèrè kan ni o. ṣé Muslim ní Christian ọmọ èṣù. ọmọ èṣù ni mí. ok. So mo fẹ́ béèrè pé ìyá tó ń sọ̀kalẹ̀ ń sìn wọ́n ní Ọlọ́run ló dá wa àmì pé Allah ló dá wa níbo ní a ti lè rí ka pé Allah ló dá wa. lédè Lárúbáwá ẹ má ṣì wọ́n gbọ́. wọ́n ní Allah ló dá wa. lédè Lárúbáwá náà ń sọ èdè Lárúbáwá nìyẹn. Níbo la ti lè rí ka sàpá Allah ló dá wa sà. ó wà nù Quran dáadáa náà. ẹjọ́ sàtà Allah àkọ́kọ́ dá sà. Ádámù lọ́kọ́ dà. lẹ́yìn Ádámù ta tún ní. ó tún dá Éfà. lẹ́yìn Éfà àwọn méjèèjì ló wá bí gbogbo àwọn gbogbo ayé bẹ́ẹ̀ ni. àwọn náà bí gbogbo ayé àwọn wo náà kọ́kọ́ bí. wọ́n àwọn bímọ dáadáa náà. àwọn wo ẹjọ́ ẹ fún mi ní. wọ́n bí àwọn ọmọ tó pọ̀ mi màá tó wọ́n bí àwọn ọmọ tó pọ̀ dé. kí ni níbo la ti lè rí orúkọ ìyàwó ẹ̀ nínú Al-Qur'an ẹ̀jọ̀. ó wà ń bẹ̀ náà. níbo sà níbo. ẹ kí lẹ́yìn forúkọ ìyàwó ẹ̀ ṣe. ṣe bẹ́yìn ilẹ̀ sọ́nsìn pé ọ̀rẹ́ aláàdá Ifá.
ẹni ta lọ́kọ́ dá a ti sọ̀rọ̀ ó dá kejì kí lẹ fẹ́ fàyọ̀ ń bẹ̀ lábẹ́rẹ́. orúkọ ibo ni mo ti lè rorúkọ kí ni jáwé. tọ́pì tẹ fẹ́ lò ń bẹ̀ mo fẹ́ béèrè. nǹkan tẹ́yìn sọ yìí ṣó lẹ́rìí àbí ò lẹ́rìí ni nǹkan tí mo àníṣe fẹ́ kí mọ̀. lẹ fẹ́ fi ṣe mo béèrè. èmi kan ibi tó wà nù Quran láti fi lè bá àti claim kí lẹ fẹ́ náà. forúkọ ẹ̀ ṣe mo béèrè sẹ́. nǹkan tí mo fẹ́ fi orúkọ Ádámù ṣe náà mo fẹ́ forúkọ ìyàwó ẹ̀ náà ṣe àtàwọn ọmọ tán kọ́kọ́ bí. ẹ máa lọ wá yẹn náà lọ gọ́gùn ẹ̀. kò sínú Quran mọ́ ni. ẹ o ẹ jẹ́ kẹ́ni ìbọ̀dì à ń sọ̀rọ̀ gidi ẹgbọ́n ọ̀rọ̀ orúkọ kí láì forúkọ ṣe ló kọ́ la gbọ́ bí ni nonsense. ta ló fẹ́ sọ̀rọ̀ jàre. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ o muslim ní àbíkísà abọ́mọ èṣù. Christian ni mi. ok. ọkàn ní ìlú. ìbéèrè dá lórí pé ìgbà tẹ́ ní Elédùmarè náà ni Allah tó dá gbogbo. no Christian lẹ́yìn náà kí ló ń pẹ̀lú Elédùmarè ṣèbí Jehovah ló yẹ kẹ́yìn máa sọ. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ló fẹ́ kí. irọ́ Christian ní Jehovah ló kàn yín El Shaddai El Gbibon tó kàn yín nìyẹn fẹ́ Elédùmarè lẹ̀. ok ká lo Yahweh gbà yẹn. ẹ ká lo Yahweh ìbí ẹ gbàgbọ́ pé Yahweh náà ni Allah. of course ẹ náà. ẹ sà ṣé ẹ lè kírun kẹ́ sọ pé Yahweh Akbar. torí pé kò ń ṣèdè Lárúbáwá ni Yahweh ni. bọ́ ẹ àgbìn sí pé Yahweh náà ni Allah. alórúkọ ẹ̀gbọ́n tí mò ń sọ orúkọ Ọlọ́run lédè oníkálukú ní sẹ́ẹ̀. ooo ẹ̀yàn ṣe máa ń gbọ́rọ̀ sódì báyìí. no mo bí pé. fún àpẹẹrẹ ń sìn bọ̀ fún àpẹẹrẹ ń sìn ẹ̀yin Christian fún àpẹẹrẹ hello Christian ń sìn àwọn ò ní ìlànà ìjọsìn ká fi English sọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì èèwọ̀ ni tó ṣe Jésù bọ́ English ni ó dàgẹ́ fẹ́ bọ Ṣàngó kẹ máa lo èdè ègùn àìkẹ́ máa lè dé lábá kẹ fi bọ Ṣàngó ṣíṣàngó máa dá yín lóhùn. dájúdájú aláàánú gbọ́ ẹ máa lọ kọ́ èdè yẹn ni. aláàánú gbọ́ Yorùbá nìyẹn. aláàgbọ́ gbogbo èdè lórí àdúrà bọ̀dá lẹ́jọ́sìn èdè lábá lẹ́ máa sọ. lórí tẹ̀ wá fi Yorùbá yẹn kí wọ́n sà. lẹ́yìn ò ṣe mọ́ Ọlọ́run tẹ́ máa lò ń ṣọ́ọ̀ṣì. ẹ sà lórí tẹ̀ wá fi Yorùbá yẹn kírun tó bá pa aláàánú gbọ́ Yorùbá sà. ẹ lè fi Yorùbá kírun torí pé àná mi táwọn sọ gbogbo àgbà ńlá ayé Lárúbáwá ni. bẹ́ẹ̀ náà ló ṣe dífá fún ẹ lè fi Lárúbáwá. ṣé ń gbọ́ ifá bá wo ẹ jẹ́ omi tẹ́ ti ń bọ̀ kẹ lórí fani yẹn máa ṣe wá fi Christian bójú fún wa mi ẹ kúrò àánú lọ́jọ́. táwọn fẹ́ sọ̀rọ̀ mẹ́jàre. èmi ni bàbá o. náà GMG Christian Muslim abọ́mọ èṣù. ọmọ èṣù láàlú òbí òkú. ok bàbá yín onílẹ̀kọ̀ọ́ ẹ̀bẹ̀lẹ́kùn sí kẹ́kẹ́ rò bẹ́lẹ́kùn. ẹlẹ́kùn sùn fúnra lóye iṣẹ́ ẹ̀jẹ̀. orí mi tú wá wú. ọ̀bá ni wọ́n ràn bá òrí dá. bàbá orí mi dẹ̀ ń ó kiri oko. ìbéèrè kan ní fẹ́ béèrè sà. èṣù máa ṣe mí ọ̀rọ̀ GMG mi lọ. èṣù máa ṣe mí èṣù máa ṣe ṣòlè ṣe ọdún mi ló máa wà. èṣù máa ṣe wọn o èṣù ṣe ní ṣe ẹsẹ̀nsì àwọn ọmọ èṣù máa ṣe wọn o. èṣù máa wá ṣe. àwọn èṣù máa ṣe. ẹ jẹ́ kí ìbéèrè mi ò fàjà bàbá mi. ẹ jẹ́ kó bèbè wọn. ẹ dúró gbogbo yẹn farabalẹ̀ náà kí ló dé náà. a ní ẹ ṣe sùúrù àwọn èṣù máa ṣe kò lè ṣàwá. ẹ dúró ẹ calm down ẹ má bínú bàbá mi àgbàlagbà ẹ má bínú sà. ẹ yẹ kí àbá lọ sí wọn náà. ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yìí. àwọn mùsùlùmí wọ́n máa ń pe àwọn oníṣẹ̀ṣe ní aláṣìṣe ṣé ń gbọ́. no wọ́n ṣe mistake ni o. nǹkan tí mo fẹ́ béèrè ni pé àwọn once a muslim náà ti kírun rí dáadáa ọ̀dẹ̀ ní ìgbà tá a máa ń kí ìdí ìrun ìdí tá a máa ń kí yẹn wọ́n ní mistake ìlànà bí ṣe ibi tó ti ń kí Allahu Akbar Allahu Akbar. irọ́ ni o ìsọkúsọ náà sọ. kò ń ṣe mistake. mistake kọ́. kí ló ṣe ń bẹ̀. bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn pé ẹyin Ọlọ́run lọ́nà tó pọ̀ ẹ wà lórí ẹ̀. ok sir ìgbà tẹ́mi máa ń pa fún wa ní pé torí pé ọmọ ẹ̀kúnjọ́ ọdún ló ṣe mistake ọdẹ ni mistake yẹn ni ọni mistake yẹn lẹ́yìn náà ṣì ń ṣe máa pa definitely pé definitely àwọn muslim lọ́la ṣìṣe nìyẹn. ẹ̀gbọ́n tá a sọ àní irọ́ ni. bọ̀ ẹ̀yin nìkan lẹ sọ pé mo irọ́ ni bàbá o. àní irọ́ ni sẹ́ẹ̀. ẹ̀yẹ mẹ́bí ìgbà pọ̀ ọmọ rẹ kúnjọ́ ọdún.
nǹkan ọmọ bàbá ànábì òkú jọ ẹ ọdún jẹ́ kí rárá. bá bàbá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ kékeré lẹ́yìn tẹ́ ń sọ bàbá ni fẹ́ bá sọ̀rọ̀ dádì mi fẹ́ bá sọ̀rọ̀. ẹ má insult anybody bí àkíbúyàn bí o. mo ò bú wọn. ẹ mọ ìjẹ anybody wọn o. àwọn náà ti ń bú mi nìyà. wọn ò bú yín náà. bàbá mi iṣẹ́ ń gbọ́ mi sà. mo ń gbọ́. ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá àwọn tó máa ń bọ Ògún tó bá fẹ́ bọ Ògún Yorùbá ló máa fi ń bọ Ògún ọ̀ kí n sọ pé ọ̀ kí n fi English bọ Ògún. ẹ torí pé Ògún ẹ̀gbọ́n bọ́dà wa ni Yorùbá dẹ̀ ni. ok ẹ̀gbọ́n kì í sin Ògún wọ́n máa ń bọ mo bọ̀ wọ́n kì í sin wọ́n máa ń bọ wọ́n sì máa ń bọ ni o. ok kí ló dé pé tó bá fẹ́ ẹ mọ̀ pé tó bá fẹ́ bọ Allah náà kí ló dé pé àkín lè sọ Yorùbá. wọn kì í bọ Allah wọ́n máa ń sin Allah ní ìyàtọ̀ ọbẹ̀ nìyẹn torí pé Yorùbá ò lẹ́sìn ní Ìsìlámù ò ṣe yé wọn. ok ṣe mọ̀ pé ẹgbẹ́ tí Yorùbá ní Yorùbá ní tí wà nílẹ̀ ni kò lè mọ iye ẹni tó ṣẹlẹ̀ ní ẹ̀ náà. ṣe mọ̀ pé kò sí ojúbọ Elédùmarè. kò so tó wọn kí n bọ Elédùmarè ó yẹ kí wọn máa ṣe Elédùmarè ni kò sí pé wọn nílànà ẹ̀sìn náà ṣe kí n ṣe Elédùmarè. ṣe mọ̀ sáà pé ṣe mọ̀ pé ojúbọ Allah wà. kò sójúbọ Allah yẹn lọ́dọ̀ àbẹ̀. ilé kaba yẹn kọ́ ibo ni. ṣé kí ló ń bọ́ ń bẹ̀. Allah ló ń bọ́ ń bẹ̀ bàbá. bẹ́ẹ̀ báwo ló ṣe ń bọ́ o. labaika la mú labaika. ó yá n tẹ́ sọ yẹn ẹ sọ túmọ̀ ẹ̀. àṣẹ Allah mo ti dé ogun ẹ̀kíní kan mo wá jupálẹ̀ ibi kílódé kébè nìkan la máa ti ń jupálẹ̀ fún Allah. mo á ṣe kí ni. lẹ́bi ẹ̀ lọ́ máa ti ń sọ pé Allah bí mo ti dé sọ́dọ̀ ẹ̀ ọ máa ń yí. irọ́ ló ń wà bàbá wèrè irọ́ ti pọ̀ jù. mo bá irọ́ tó ti ẹ̀ wọlé yẹn sọ̀rọ̀ máa sọ̀rọ̀ jàre kí ló ń ṣe bàbá n fẹ́ kẹ́kọ̀ọ́ ni mo lè gba Islam lónìí padà ń sìn. ẹ fún wọn níta ẹ fún wọn lẹsẹ ẹ fún ẹ. bọ̀bọ̀ yẹn ń fa irọ́ mo lè change n sìn. làbáìkà la umar làbáìkà kí ni ìtumọ̀ ẹ̀. ẹ fẹ́ mọ náà nílẹ̀ tó ó lè jáwọn èèyàn ti ń parọ́ fún mi tẹ́lẹ̀ ẹ̀yin lè tún fún mi sìn kí dẹ̀ change. ẹ fi ilẹ̀ máa wúlò dọ́ ìyẹn ò tẹ́ ṣe issue kí ẹ bá ń túmọ̀ làbáìkà la umar làbáìkà. ẹ ṣe sà nǹkan tó máa ń sọ fún mi tẹ́lẹ̀ ni pé. làbáìkà la ṣẹ̀ríkà lákà làbáìkà. ilá muhammed ibà kí ló bá wọn sọ kí ni ẹ. ẹ rí mùsùlùmí. islam ò ìrọ̀gùn wà kírísítẹ̀nì wà láì. ẹ dúró náà farabalẹ̀ bọ̀bọ̀ yìí náà kí ló ń ṣiṣẹ́ kírísítẹ̀nì problem wà. ẹ fún wọlé ṣe ẹ ṣe sùúrù ẹ jẹ́ àwọn ilé ọgọgọ. bàbá mi ó yá dádì ẹ tú fún mi sà. èèyàn tí ò mọ kí. ó kàn sí pé ẹ máa gbọ́ ẹ̀kọ́ jẹ́ ó pé ẹ ń ṣe muslim tẹ́lẹ̀ rárá. ọ̀fẹ́ dààmú láyé mo ṣe muslim rí o. irọ́ nìyẹn. alájà nìyá tó bí mi lọ́mọ mú. ẹ ṣe muslim rí ẹ ẹ mọ̀ làbájá làwọn mọ̀ làbájá. nǹkan tí mo sọ fún wa nìyẹn kọ́ láìpẹ́ àwa ò lọ lé kéwù. irọ́ kò ní ilé kéwù rárá ṣé mi lọ lé kéwù ni ilé kéwù kò ní kókó lé kéwù náà. ṣé ń gbọ́ mi ta mo lè gba sílámù lára yín sìn ẹ tú fún mi ní Yorùbá. làbáìkà láṣẹríkà lákà làbáìkà ìnàlà àmúdá wà ní ìmọ̀ta lákàwálé múlẹ̀ láṣẹríkà la. ìkàlà kí wàá ló mí nìta. ó yẹ tú fún mi náà bàbá mi. ẹnu ẹ má wà á máa tún lórí ètò. ìjọ tí mo kó inú ẹ̀sìn yẹn nínú mi dójú láyé ẹ̀sìn apààyàn yẹn. ẹ̀sìn wo nìyẹn o. ẹ̀sìn òṣì. tọ́ ti fi rúbọ àbí. ẹ̀sìn àwọn bandit tẹ́ ń pààyàn kiri. ta lọ́rọ̀ sọ jàre dìdìrín làwọn eléyìí. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ jàre. ẹ jọ ìbéèrè tó mi fẹ́ béèrè kò ṣe béèrè tó pọ̀ sàn. ṣé muslim ní ni abọ́mọ èṣù àbí christian. èmi ò ṣe kankan tèmi. ẹ ó dàn ẹ ó dàn. èmi ò ṣe kankan tèmi mo kàn fẹ́ béèrè mi. ẹ ṣe kankan àìrọ àwárú yín bì. àìrọ o. aláàwárú yín bì ẹ ṣe níṣe kankan ṣáwá ṣeré bì. ẹ káàárọ̀. kí lórúkọ tí yín. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kí ló ọmọ èṣù àbí mùsùlùmí àbí christian. muslim ni mí. ok ẹ máa sálámọ̀ ní náà. mo ti sọkọ salamu alaikum. wa alaikum salam tila náà. ẹ jọ mo fẹ́ béèrè nǹkan. ṣé à ń bọ̀ yín o. gẹ́gẹ́ bí yorùbá tá a jẹ́ ṣé ó tọ̀nà kí mú mi ní kó máa lo àwọn nǹkan ìbílẹ̀ tí àwọn yorùbá máa ń lò yẹn. kò sí tó ń pè ní nǹkan ìbílẹ̀ yorùbá ní gbogbo wa ìsìláàmù àgbálẹ́sìn ni kò dá kọ́ọ̀tsọ̀ wa dúró ṣé ká má wàá gbádá mọ́ nìsín àbí ká má wàá betí ajá ká má jẹ̀bà mọ́ ká má làgbóbà tó bá jẹ́ muslim ó tọ̀nà dáadáa
ká lo ìtàn bàbá wa lò gẹ́gẹ́ bí ìwòsàn a kò gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú wọn ni. ká lè dókòó sọ́lá àárọ̀ yìí náà. ṣé àwọn gbogbo ẹni tó gbé kinní yẹn wá ẹ má bínú o mo kàn fẹ́ béèrè mo fẹ́ mọ àwọn nǹkan téèyàn bá mọ èèyàn máa béèrè ni. ṣé ẹ mọ̀ pé ẹni tó generate Yorùbá àwọn náà jẹ́ ká mọ ìlànà Èṣù Ifá Ọbàtálá àwọn náà jẹ́ ká mọ ìlànà pé tí nǹkan báyìí bá ṣe o nǹkan báyìí ni wàá gbé pọ̀ nǹkan báyìí ni wàá gbé pọ̀ irọ́ nìyẹn kì í ṣe àràbù ló àwọn arábì mo ń bọ̀ irọ́ nìyẹn sẹ́ ó ẹ̀yin ṣe Muslim bọ̀ ẹ jẹ́ dáin lò irọ́ nìyẹn ṣe rí ewé àtegbò ti wà nílé Ifẹ̀ kọ́rùnmìlà gan tó dé kí Ṣàngó tó dé ẹjọ́ ṣe igi ló kó wà ńláyé ni àbáwọ̀ èèyàn wọ́n ń tàn wáyé náà gba àwọn kan wá látàjù ilé ọ̀run àwọn mẹ́dì ẹ̀ márùn-ún dá irọ́ òṣì wọ́n wá ń pò gàbàgàbàgà nílé Ifẹ̀ wọ́n wá dẹyẹ iyẹ̀ pé owó márùn-ún ṣẹ́rí ìwé ẹ̀bá wá ń dé ó ti da ogun ẹ̀gbẹ́ lọ́nà pa fún wa o irọ́ tó jìnnà sóòótọ́ ni irọ́ ni o igi àtegbò ti wà láyé káwọn bàbá wa tó dórí ilẹ̀ wọ́n dẹ̀ fi ń ṣèwòsàn ara wọn ni kéèyàn jẹ́ Muslim kò ní kó má lè wé àtegbò mo rò bóyé ẹ̀yẹ́ kí Islam yìí dúró irọ́ lẹ́ ń pa o ire o ẹ káàárọ̀ sàn ẹ máa tàn wá jẹ́ ń bí ṣe mi ò láìkẹ̀ tán ẹ káàárọ̀ sàn ẹ káàárọ̀ ọmọ èṣù àbí Muslim àbí Christian. ṣé mi lè béèrè question tí n bá ṣe kankan ní gbogbo ẹ̀. irọ́ gbọ́dọ̀ mọ nítorí pé pé ọ̀tẹ̀ béèrè yẹn ó ní í ṣe pẹ̀lú àṣà tá a máa fún yín. ẹ ṣe rí gbogbo controversy ẹ dúró controversy tó ń lọ sìn. irọ́ o ẹ gbọ́dọ̀ mú kan o irọ́. ẹ dúró. alẹ́ gbọ́dọ̀ mú kan àmì ìdúró ẹ máa lo gbogbo fún wa ń bí àwa gbọ́jú yẹn lọ́nà àwa ṣeré ń bí o wàá mú kan mẹ́tẹ̀ẹ̀ta ni kí ló háìdì fún àwọn ọmọ èṣù ní ẹ o Christian náà Muslim ní ẹ àwọn ibi tí wọn darí ọ̀rọ̀ lọ. ọmọ èṣù lè bí o. akọmọ nífà ọmọ èṣù ló dé ṣẹ́gun ọ̀bọ̀n háìdì kí ló háìdì fún mo ń bá mi ìjà rẹ káwọn ọmọ èṣù. ẹ sọ̀rọ̀ nípa ewé àtegbò. bẹ́ẹ̀ ni. ó ti wà ní. ẹ súnmọ́ máìkì yẹn dáadáa ohun ẹ̀kọ́. mo wà pẹ̀lú yín. ohun ẹ̀kọ́ ni. ẹni pé ó ti wà ní ilé ayé kó tó di pé àwọn olùmọ̀lẹ́ wá gbé. bẹ́ẹ̀ ni. àwọn wa náà ń lò nígbà yẹn. kí àwọn bàbá wa náà ni kò ń ṣàkóso owó kí ni wọ́n ṣe ń gbà yẹn. wọ́n fi ń ṣèwòsàn ni. ìwòsàn yẹn nígbà táyìn wá wọnú Kùránì níbo lẹ ti bá ewé àtegbò ṣé ànábì fi ṣe ìwòsàn fẹ́yàn kankan. dáadáa ó fi ṣe kí ló ń bá bàbá sáwọ́dà. ewé ṣètún. ó wà ní lárúbáwá dáadáa wọ́n léwé àtegbò orúkọ tẹ́yìn ìgbéwọ́ làwọn ń pè ní ẹjọ́ ṣé ewé ní Ìgbò ń pè ewé ṣé Ìgbò léwé ni ṣọ́ọ̀nà ló fún wa léwé lẹ́ Ìgbò. ẹ gbọ́ bàbá bá a ṣe wá wà àwọn tá a bá gún ewé ẹni ẹbọ nìkan là gbọ́dọ̀ ṣe. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ bá àwọn ẹ̀gbọ́n wa. a gbọ́dọ̀ bá àwọn ẹ̀gbọ́n wa. na àwọn Ògún Ṣàngó ẹ̀gbọ́n wa ni wọ́n náà wọ́n kú wa ni wọ́n náà. ok àwọn ẹ̀gbọ́n yín ni Ògún. na ẹ̀gbọ́n wa ni bọ́dà wa lògún bọ́dà wa lọ yá náà bọ́dà wa Ṣàngó. ànábì nǹkan. ànábì Ọlọ́run ni àdẹ́gbọ́dọ̀ bọ́. ànábì Ọlọ́run lànábì kì í ṣe òjíṣẹ́. Ọlọ́run o òjíṣẹ́ Ọlọ́run ni. so àwọn ẹ̀yìn ànábì ò níyà kó ní bàbá. ó níyàwó ní bàbá. tó kí wàá lẹ̀ sọ ẹ̀gbọ́n wa ló náà. a kì í bọ́ àyè bọ́. ẹ̀yin náà forí kanlẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni. irọ́ èèwọ̀ àwọn forí kanlẹ̀ fún. èyí tẹ́ ẹ lọ́mọ ó dáa kí ló wà nù Kàábà. kò sí nǹkan Kàábà ẹ máa kọ́ tán yẹ kò sí nǹkan Kàábà. ẹ gbọ́ ìgbà tó wá sí kankan kí wàá làwọn dèdèrè lọ ń fowó ra kínní tán lọ ń rọ̀ mọ́ òkúta rọ. àpọ̀dàlẹ̀ náà kó sì lọ jẹrẹ aláàkí ń búyàn bí kó sì lọ.
ẹjọ́ ṣé sáwọn olóríṣà ṣọ́wọ́n lọ́pọlọ ni ẹjọ́ kí lè múnú eléyìí sìn òun kò yàn dídìrìn tí wọ́n ṣe dídìrìn kéwàkéwà ẹgbẹ́ má bí èbú ṣáà ni ta ló fẹ́ sọ̀rọ̀ jàre 30 minutes to go. Hello, ta ló wà ńbẹ̀? Bàbá òrìṣà. Ẹ káàárọ̀ o bàbá. Ẹ káàárọ̀ o. Ṣé bàbá? A kú ojúmọ́ sà. Ṣé bàbá òrìṣà nìyẹn? Bẹ́ẹ̀ ni sá o. Ọmọ èṣù nìyẹn àbí confam? Ó ti fojú hàn gédéǹgbè. Ọmọ èṣù gbà wà. Ọmọ èṣù ló dé yẹn. Èṣù má ṣe mí ọmọ ẹ̀mí lómi ni ó ṣe. Wọ́n lọ sí wọn lọ. Now. Ẹ dákan babaláwo tẹ́ ẹ já ní ìsìn wọ́n béèrè àwọn ìbéèrè kan. Ìbéèrè náà ló wá rú mi lójú. Okay. Ẹ jọ àwọn nǹkan tí wọ́n ní a gbọ́dọ̀ forí balẹ̀ fún pé a gbọ́dọ̀ forí balẹ̀ fún kinní kan. Ta ló jí àmọ̀? Ìran wo ló jí àmọ̀ pa a gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan kan o? Ìran wo ló jí àmọ̀? Ibo lẹ ti gbọ́? Ta ló jí àmọ̀? No, ẹ ti dáhùn, ẹ ti béèrè ẹyẹ náà lò. Ṣé rí òòṣà ilẹ̀ Yorùbá kọ́ ló ti bẹ̀rẹ̀ kọ́ ló máa pín sí. Nílẹ̀ Mọ́kà àwọn náà ń bọ àwọn ẹ̀gbọ́n wọn, wọ́n ń bọ òòṣà. Nígbà tó lọ ń gbé Muhammadu dáàrin wọn, kánú kí Muhammadu gan tó dé gan, ayé Noah náà ti ń bọ òrìṣà lòṣà ti bẹ̀rẹ̀. Noah ló wọ́n kọ̀ndẹ́mù òrìṣà fáwọn èèyàn kómi tó pa àwọn ìgbà tó ń gbọ́ràn kómi tó pa wọ́n rẹ́. Bẹ́ẹ̀ náà ni Abrahamu òun náà kọ̀ndẹ́mù òòṣà fún bàbá tó bí lọ́mọ àtàrà ilé wọn kọ́lọ́n tó yọ kúrò láàrin wọn. Ìgbà tí Muhammadu náà wá dé òun náà bára mọ́gà tó ń bọ òrìṣà ni tó ń bọ àwọn ẹ̀gbọ́n wọn. Ó wá kọ̀ndẹ́mù pé ẹ má bọ òòṣà mọ́ Ọlọ́run ò fẹ́. Bọ̀ torí pé Ọlọ́run àlọ́ sí gbogbo àgbáńlá ayé ni mẹ́sẹ̀jì ẹ̀ ṣe dọ́dọ̀ àwa Yorùbá náà. Meanwhile Ọ̀rúnmìlà kò ń ṣolóòṣà o, Ọ̀rúnmìlà ò bọ òòṣà rí o, wọ́n parọ́ fún wa ní o, kò bọ òòṣà rí láyé. Ìtọ́ ń pè lọ́rúnmìlà kò ń ṣorúkọ ẹ̀, iṣẹ́ tó ń ṣe ni pé ẹ má bọ nǹkan kan ọ̀run ló mẹ́rin tó máa là, òjíṣẹ́ Ọlọ́run ni fáwọn Yorùbá. Bọ̀ torí pé wọ́n ti dojú òpó rú, Yorùbá ò ní àkọọ́lẹ̀ kóyìnbó tó dé ló fún wa ní problem. Láàṣẹ rí mẹ́sẹ̀jì Ọ̀rúnmìlà tó wà accurate lórí ẹ̀. Àwọn ẹsẹ̀ fágàn kan dẹ̀ wà tó kọ̀ndẹ́mù òòṣà bíbọ. Tí máa dọ̀rọ̀ ọdún fún àwọn àyànjú yẹn. So intermin wípé àti ìṣẹ̀ṣe àmàyànjú yẹn. Intermin wípé èmi ò ní yí àkáàkiri sà, màá fẹ́ dúró lórí tí mo béèrè. Ó túmọ̀ sí pé ó túmọ̀ sí pé tí n bá ní ká ẹ mẹ́rin wá ní ìsìn ẹ̀ sì wé fún mi. Ìran Saudi ló wá sọ fún wa lórí ilẹ̀ wa pé ẹ má forí balẹ̀ fún nǹkan kan o torí pé Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ló wá tó aṣọ náà. Torí pé àwọn náà nírú ẹ̀ lọ́dọ̀ wọn, ìran kan náà àwọn náà nírú ẹ̀ lọ́dọ̀ wọn, àwọn òde ṣe mọ́ kí làá ṣe ṣe sí. So àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti tó aṣọ náà. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé ìran titi wa kan ẹnìkan jáde náà ràn wá o. Wọ́n wí fún wa pé n tẹ́ ń bọ̀ yìí. Àní Ọ̀rúnmìlà ti kọ̀ndẹ́mù ẹbọ fún wa tẹ́lẹ̀. Ọ̀rúnmìlà ò kọ̀ndẹ́mù ẹbọ. Ẹ má wọrí, ẹ jẹ́ ká dé orí péjì òrìṣà àti ìṣẹ̀ṣe. Màá mẹ́rin mi wá fún yín. Tí wọ́n bá wá dá ifá tí wọ́n sì rí solution, kí ni ohun tí wọ́n ó pè ní solution fẹ́ tó ní ìṣòro tí ò bá sí ẹbọ? Ifá ò kì í ṣe ẹbọ, ìmọ̀ kan nífà. Ẹbọ tí wọ́n bá rí kéèyàn ní ìṣòro. Wọ́n ti fá yẹ ẹ̀pọ̀ wò ní wọ́n ẹbọ ẹni bá bọ fádìdì ẹni bá bọ fáwọn ọmọ tó ń ṣe ni ó sì máa bọ fá. Àní. Owó ẹyọ lásán ló máa lọ bọ. Ifá yẹn sọ owó ẹyọ, Ifá ò tiẹ̀ kò tán mọ́ owó ẹyọ pàápàá. Owó ẹyọ ni ìwé yìí sọ bẹ́ẹ̀ ìtàbá kọ́lé nílé ṣé ìtàbá kọ́lé nílé yìí ó kàn ẹ̀kọ́ parí sí mi. Tàbá dé orí ìṣẹ̀ṣe àti òrìṣà níjọ́ Monday àyànjú ẹ̀. So ń tẹ sáà mí ni wípé bàbá ń tẹ sáà mí ni wípé ìran Saudi pẹ̀lú òjíṣẹ́ tí Allah gbé dìde ń bẹ̀ fún gbogbo ayé
ló wá jí ó yí a pé káwọn máa bọ òrìṣà o òun ló wá sọ fún alọ́run mi láti kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ tẹ́lẹ̀ káwọn Ṣàngó Ọya tó dé. bá mi Ọ̀rúnmìlà ò kọ̀ndẹ́ẹ̀mù. ẹ má wọlé ẹ pàdé mi jọ Monday kọ́ ló fún mi láàyè. ọmọ Saudi ló sáwà kọ̀rẹ́ ti wa níbí. kò lè lọ China. ẹjọ́ díjọ́ Monday. kò lè lọ sí. tó bá di Monday a máa yanjú yẹn. grand argument. Assalamu alaikum. now one santola. Yes, ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣé aláàlí ni Ifá ni àbá haram? Mi gbọ́. Sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ṣé aláàlí ni Ifá àbí haram sà? Muslim ni Christian àbọ̀mọ èṣù. Ẹ wo orúkọ mi, ẹ ti máa ń pé Muslim ni mí. Ẹ kò má ta kí àìmọye àwọn ẹlẹ́bọ tó ń jẹ́ orúkọ yìí. Béèrè question mi, ó yẹ kí n béèrè question mi. Now. Mi ní pé ṣé a lè fi Yorùbá kírun? A lè fi Yorùbá kírun, èèwọ̀ ni. Gbogbo èdè lọ́lọ́run gbọ́. Gbogbo èdè ló gbọ́. Ṣé gbogbo èdè ni Allahu gbọ́ Allahu? Gbogbo èdè ló gbọ́. Okay, Allah náà ló wá sọ nínú Quran verse kan. Allah ní a ò ní rán òjíṣẹ́ kan o àyàfi kó jẹ́ lédè àwọn èèyàn rẹ̀ kò yé yín kó lè bá ṣàlàyé fún wọn dáadáa. Ẹ̀ẹ́dẹ̀jẹ̀ Muslim ẹ̀dẹ̀gbá yẹn yé ẹ má gbogbo wa ń bí ṣe gbọ́n parọ́ fún wa ni wọ́n ṣe Muslim o ṣé tó bá tún sọ̀rọ̀ pé ilé ìrọ́ ló ń pa ẹjọ́ ṣé àyà yẹn kò clear tó pé kó lè fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn àtẹ́bá yóò bá sọ̀rọ̀ ń sìn àwọn akéwù lọ ṣọ́gbọ́n tá à ń wí ni báwọn fẹ́ ṣe gbé wọn ọyé kó lè fi ṣàlàyé fáwọn èèyàn ní wáàsí lọ́lọ́run rí fáàsí ń bẹ́ẹ̀ lẹ́ni yóò tún gbọ́ yé o ó lẹ́ kí mi lọ orúkọ ohun ṣé mú sí lélẹ̀ irọ́ ló wà ń bẹ ẹlẹ́bọ ni ọmọ èṣù ni ó fi ẹgbẹ́ èṣù máa ń parọ́ gan ṣòun tó wá ṣe èṣù ló kọ́ wọn ọmọ èṣù ni kò rújú táwọn fẹ́ sọ̀rọ̀ Abbey of Lagos ẹ̀sìn mẹ́ Akin lọ tán Akin lọ tán wà mẹ́ Abbey of Lagos oya Abbey of Lagos Muslim Christian àbí ọmọ èṣù Muslim okay salamu alaikum báyẹn o now kí lẹ́ bá a dá sí. Ẹ sọ sókè àgbọ́yìn o. Tẹ́ ń gbọ́ mi wá. Mo ń gbọ́ yín. Àwọn bí ààrẹ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ok. Ṣé ọ̀rẹ́ èèyàn lè bá yàn gbóúnjẹ wá tí èèyàn fẹ́ fi jẹ sàárì or something? Irú ọ̀rẹ́ wo ni? Like a woman. Girlfriend àbí? Yeah. Kò lè bá yín gbé wá. But we no get power to cook now. Ẹ máa gbọ́nà girlfriend wá pé méjì o. Girlfriend pé méjì o. Ọ̀rẹ́bìnrin tẹ́ẹ̀tì máa bára yín ṣe ṣìnà. Tẹ́ pé ẹ kàn ń fẹ́ra yín lọ́nà ẹ̀ tí ìbára yín sùn ó lè gbóúnjẹ wá. Bọ̀dọ̀ bá yọ́ ń ṣe ṣìnà kò lè gbóúnjẹ wá o tó rẹ ti ń dẹ́ṣẹ̀ already. Ẹlọ́kọ́ wọ́n ṣe ń rò màlà wọ́n ṣe ń ro ẹ̀bà kẹlẹ̀ bá rí ládà àwẹ̀yìn gbà fún ẹ̀bà àgbà àwẹ̀yìn èjì wà. Okay, sir. Akíntọ́lá àbí Akin ṣọ́wọ́n à ń bẹ̀ ṣá tọ́wọ́ àsìmẹ̀ ń jẹ́ àwọn ọmọ kí n gbẹ́lẹ̀ mi wọlé o. I have 20 minutes to go. Hello? Danku re. Danku. Hello, salaam alaikum. Wàá sáà tó láì, Abrahim. Àwọn ìbéèrè tó bẹ̀rẹ̀ sílẹ̀ nínú ọ̀fẹ́ béèrè lórí ẹ̀. Ok. Ọ̀rẹ́bìnrin tí ọkùnrin ti lọ mọ àwọn òbí rẹ̀. Ok. Ṣùgbọ́n wọ́n ti ṣe nìkáyò.
ṣùgbọ́n bàbá rẹ̀ wá yọ̀ǹda ọmọbìnrin yẹn fún pé kó máa wà lọ́dọ̀ ẹ̀ ṣé ọmọbìnrin yẹn lè dáná fún un. Kọ́ wá ku condition ẹyọ kan péré ẹ béèrè pé kí lọmọbìnrin yẹn fẹ́ gbà gẹ́gẹ́ bí sàdáàkì àwọn fẹ́ gba 10,000 naira ẹ kà á lé lọ́wọ́ ó lè dáná. ẹ lè gba sàdáàkì láì tí ì ṣe igi. tọ́gbẹ́ yígi nǹkan mẹ́rin náà ni gbogbo ẹgbẹ́ gbé pati yẹn wà ìwòlímọ̀ nìyẹn ọ̀nà ìlànà mẹ́rin ni igi pín sí. Alákọ̀ọ́kọ́ kọ́kùnrin tó so obìnrin àbí kóbìnrin tó so ọkùnrin méjèèjì ló wọlé tí lẹ́tọ̀ọ́ síra yín o. Ẹlẹ́ẹ̀kejì kẹ lọ bá bàbá àtìyá tó bí tí bàbá bá ti fọwọ́ sí i kódà kí ìyá lóyún owó faramọ́ wàhálà àtìyá nìyẹn bàbá ló lọ mọ tó bá ti ní mo yọ̀ǹda fún ẹ o ó ti dé yẹn gẹ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ni ká káwọn ẹlẹ́rìí méjì nílé ọkọ méjì nílé ìyàwó torí pé tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn tó máa fall back on nìyẹn ṣe wọlé. Ètò important ń bẹ jù mẹ́ta ni òun ni sàdáàkì kí ló fẹ́ gbà mo fún ẹ ní owó orí ẹ ó tán ẹ ti lẹ́tọ̀ọ́ síra yín. ọ̀dà ẹ ṣe ń gbọ́sà. tó lè dáhùn lè ṣe anything fún yín. Assalamu alaikum. Dáńkú ṣé wọ ní ṣá. Assalamu alaikum. Across. Nǹkan tí mo fẹ́ béèrè tí mo fẹ́ kẹ́ bá mi explain fáwọn èèyàn ni pé kí ni àwọn ẹ̀tọ́ nínú ààwẹ̀ tó ń bọ̀ yìí ẹ bá wa yàn ẹ̀ fáwọn èèyàn fún àwọn ẹ̀tọ́ nǹkan tó tọ́ sí nínú ààwẹ̀ tí èèyàn máa ṣe tó jẹ́ pàtàkì. Aláwọ̀kọ́ tó máa kọ́ mójútó àwọn máa ń fọ́nì. Ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ fẹ́ni tí ó gba Ramadan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nọ́mbà 1 nìyẹn. Ẹni tí èṣe mùsùlùmí lè gba àwẹ̀ máa kàn tàn ẹ́ jẹ ó fi panú ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ lọ ka Quran chapter 2 verse 183. Ọlọ́run ṣàlàyé gbogbo ihun tó ń bá àwẹ̀ jẹ́ tó ń tún àìṣe sínú ẹ̀ bá tánú àyà yẹn tó 185. Ọlọ́run yànnàná gbogbo ẹ̀ lára ẹni tí ẹni ẹ bèrè ń sìn ó lè fóúnjẹ àlè ẹ ó lè fi sínú Fatima ìṣọ̀pá ẹ̀jẹ̀ ti dé sìn má wàá sùn lọ́dọ̀ mi mọ́ kò má bá ń dáná wá kò lè dáná wá fún ẹ o irọ́ kò lè dáná wá fún ẹ wàá lọ so igi ẹ wàá lọ tọrọ lọ́dọ̀ bàbá àti ìyá ẹ wàá lẹ̀ fún sàdáàkì ló bá tán bẹ̀kẹ́lẹ̀ rí lọ méjì náà ni kàn jẹ́ pé Fatima ló fẹ́ Jamiu ó bá tán ó ti lẹ́tọ̀ọ́ ìjọba dẹ̀ wàá ráàyè lè pé pátí kẹ máa ju fúláwà wàhálà sí rẹ̀ nìyẹn ẹlẹ́fẹ́ ṣòwò lófò àbẹ̀lẹ̀fẹ́ náwó dẹ̀ ní kí n pè é. So Ramadan oṣù ọ̀wọ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ gbà pẹ̀lú òfin a gbọ́dọ̀ gbà pẹ̀lú òfin ẹni o wọn kàn ń gbà ẹ̀ lásán o pé mo ní kí wọ́n gbà mí náà fẹ́ gbà ẹ̀rọ o ìrọ̀ Ramadan lọ bẹ́ẹ̀ o mo rò bóyé. So Raulas ṣé wàá ń bẹ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. Abdulrahim Onisa. mo kàn fẹ́. ṣé Raulas ló ń sọ̀rọ̀. Abdulrahim Onisa. Abdulrahim. Bẹ́ẹ̀ni sà. Ok. Now. Mo kàn ń lé sí kíní mi sà. Now. Sọ̀rọ̀ mo ti àfábìlẹ̀ sí. Ok àbáwo ni. Àdúgbò sà. Pẹ̀lẹ́ ṣe rárá yín. Now mo ń gbọ́ ẹ. ẹ káàárọ̀ o. Ok ẹ káàárọ̀ rọ́ àbí. mo kàn fẹ́ béèrè àwọn kankan nípa ìsìnkú ni nínú. Christian ni yín ni àbí àbọ̀mọ èṣù. Christian ni mí. Ok now mo ń gbọ́ yín. mo kàn fẹ́ béèrè nípa àwọn ètò ìsìnkú nínú Islam ni ṣé òfin ni àbí ìlànà àbí ó pa dandan wípé tí mùsùlùmí bá kú ọjọ́ yẹn ni kí wọ́n sin.
ìlànà ni kò pọn dandan ìlànà ni pọn dandan. tó bá gbé ìdíwọ́ kan wà fún yín tẹ́ ẹ̀ fèrè sí ń jọ yẹn kò sí problem. ṣé wọ́n lè gbé òkú mùsùlùmí pamọ́ sí irọ́ ẹ̀rí pamọ́ ẹ̀rí bá wọn. ṣé wọ́n ẹ̀ bá mu Muhammad àbí wọ́n ẹ̀ bá mu. wọ́n ẹ̀ bá mu ẹ̀ wọ́n ẹ̀ bá mu ẹ̀ o. ó tó bí ọjọ́ mélòó kí wọ́n tó sin Muhammad nígbà tó kú. ọjọ́ kẹta ni. mo ti gbọ́n tí mo fẹ́ gbọ́ ẹ ṣé. àìrójú ráàyè rẹ̀ ló fà á mo sọ pé kò ń ṣe dandan. máa fẹ́ kẹ́ last sentence yẹn máa fẹ́ kẹ́ explain dáadáa kí ni ó fa àìrójú ráàyè. torí pé wọn expect ká lóbi máa kún píríọ̀dù yẹn so jìnnìjìnnì gbàna bí kú ó ṣú ẹgbẹ̀ lójú àwọn kan dẹ̀ tún lọ ṣọ̀tẹ̀ story yẹn pọ̀ wọn lọ jẹ àlífà ètò ẹ̀kọ́ ń ṣètò ànábì story yẹn pọ̀ mo lè sọ̀rọ̀ báyìí dáadáa mo lè sọ̀rọ̀ ẹ̀ dáadáa mo lè ṣe wá sí lórí ẹ̀. ẹ ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá ti ṣínú àwẹ̀ ayé ti gbà láti ṣe ohun gbogbo tó bá wù as a common human being àbí. irọ́ o irun ṣẹ́rí tí ò bá lẹ́tọ̀ọ́ nínú àwẹ̀ kò dá lẹ́yìn àwẹ̀ náà. kí ló wá ṣẹlẹ̀ tí àwọn tí wọ́n ń fagbó fa sìgá mọ́ tí wọ́n bá ti sínú tán wọ́n dẹ̀ tún lọ yígbó wọn wá tún mú gbó. èèwọ̀ ni kò dáa àwọn ọmọ pé kò dáa. àwọn tí wọ́n ní mímọ̀ ní nọ́ọ̀tì gidi gan ni o tó yẹ pé wọ́n. àníṣe ẹ̀gbọ́n tí wọ́n ṣe ní kí lẹ́ ń pè ní mímọ̀ náà kí lẹ́ ń pè ní mímọ̀ ṣé ẹni tó lọ kéwú lẹ́bí ipò ti ní mímọ̀ èdè ló gbọ́ kò gbọ́ sílámù iye èdè ló gbọ́ wọn ní ọlọ́run sọ̀rọ̀ gbóòrùn kùránì kò sọ̀rọ̀ sìgá ọlọ́run ni ẹ má pa ẹ̀mí yín ẹjọ́ kí n ṣe igbó ń pẹ̀mí ẹ̀mí sìgá ń pẹ̀mí ṣé lọ kọ́lọ́run máa dárúkọ igbó sìgá ni kọ́lọ́run máa dárúkọ ẹ má mu sìgá ṣé kì í pa ẹ̀mí lára ni àwọn tó ṣe sìgá wọ́n ní smokers are liable to die young ẹjọ́ ṣé kò bá kúrò nínú pé ẹ má pa ẹ̀mí ara yín ṣé ẹjọ́ ṣé ìmọ̀ tó ń kọ́ ṣọ́gbọ́yé nìyẹn mo kàn bí ilé rẹ̀ ṣọ́gbọ́yé ọlọ́ni ẹ má pa ẹ̀mí ara yín o àwọn èèyàn wá ń pa ẹ̀mí ara wọn wọ́n ní kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nínà án. mo ti gbọ́ tí èèyàn bá fi Yorùbá bẹ Ọlọ́run tàbí fi kírun ṣé Ọlọ́run ò ní gba àdúrà èèyàn ni. Ọlọ́run ò ní gba tẹ́ ẹ bá fi Yorùbá kírun ẹ lè fi bẹ Ọlọ́run gbà tẹ́ bá kírun tán èdè tó báwọn ilé lè sọ Ọlọ́run gbọ́ bọ̀ lórí ìjọsìn téèyàn bá ti fi èdè èèyàn kírun Ọlọ́run ní gbà. Ọlọ́run ní gbà ìlànà ni sóyè ẹ ṣeun ó kù ìṣẹ́jú 13 ìmọ̀mù wa Global Family àbí. Assalamu alaikum. Wa alaikum salam tó láì. Ẹ kún lẹ́ bàbá ẹ kúṣẹ́. àwọn ènìyàn yàrá ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ó jẹ́ kẹrí lábẹ́ inshallah bí tá àti wọn. Àmín àmín àmín. Àwọn aláyé yìí tí wọ́n wá tí wọ́n dìde gbogbo lórí ètò wa. Bí wọ́n ti máa ṣe náà nù sòmó búkú mọ́nú fún mọ́yún. Dáadáa. Láyé Smaul ọ̀nà méjèèjì ló ti gbé wá. Bẹ́ẹ̀ ni o aláì. Ìjọ ọmọ lánàá ẹ mọ̀ bá bí wọ́n léèrè tẹ́ bá bẹ́ẹ̀ ti ń bi wọ́n léèrè pé kí lẹ̀sìn wọn yẹn ẹ tún mọ̀ bá bí wọ́n léèrè pé sí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ni àbí wọ́n fẹ́ mọ̀ jù. Ẹ̀sìn wa ó ní kọ́ ìdá ó sì lófin. Dáadáa ta gbọ́dọ̀ tẹ̀lé. Gbogbo tí wọ́n ń béèrè báwọn fẹ́ mọ̀ fi Yorùbá kírun kò sínú ẹ̀sìn títí wa. Wọn ò lẹ́sìn ẹ pé tí Yorùbá ní kò lè mọ iye ẹ̀ wọn ò lẹ́sìn. Sọ̀tàǹsọ̀ ò lè yé wọn. Kò lè yé wọn. Kò lè yé wọn. A kàn máa pariwo náà ni kò lè yé wọn. Bàwọn tí ó yé ó yé. Àwọn tí ó yé ó yé a kàn máa pariwo ṣùgbọ́n majority àwọn tí wọ́n wà ní orí TikTok kì í ṣe pé wọ́n stand láti gbódodo. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní aims and objectives. Of course àwọn náà dúró dè wọ́n. Tí wọ́n ń polówó fún ṣùgbọ́n inshallah Ọlọ́run fẹ̀mí títí wa náà lẹ̀ ìgbà kẹnu kéèyàn ọmọ dóńbì kan kéèyàn ọmọ relé ṣe wàhálà ṣùgbọ́n ìtumọ̀ bá a sọ fún wọn pé ṣé wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ ni àbí wọ́n fẹ́ gbé alẹ́ nujó. Wọ́n fẹ́ gbé alẹ́ nujó ni ìyàwó yà wá náà
ayakunla. Àwọn náà fi wọ́n wá léwé táìmù ni. Kòtò àlà. Ẹ ṣé ó jàre. Ayakunla. Àjọ gbéra ń gogo ni. Àwọn ọmọ pọ̀ ní gbọ́. Bò fún àǹfààní àwọn tó wà comment section tó máa kẹ́kọ̀ọ́ la ṣe ń dá wọn lẹ́kọ̀ọ́ yẹn. Ẹ̀kọ́ yóò wúlò fáwọn. Torí etí wọn ọkàn wọn ti di. Bọ̀ torí àwọn tó ń parọ́ fún ní péjì wọn lọ́hùn làá ṣe yànnà náà ẹ̀ ń bí. Tóra tí ò bá yá wọn náà kan lọ gbọ́. Wọ́n gbọ́ wọn gbọ́ wàhálà tí wọ́n nìyẹn. Now, Demolak, Papa Mia. Ẹ káàárọ̀. Assalamu alaikum. Mo bọ̀ Demolak ẹ ṣe sùúrù Papa Mia lọ́wọ́ kọ́ àmì. Ẹ káàárọ̀ sá o. Ẹ káàárọ̀. Christian, mo sì àwọn ọmọ èṣù. Moderate. Ẹ lè moderate ń bí láyé. Ẹni sùúrù. Alẹ́ lè moderate. Ní gbogbo àwọn scholar tí máa rí lórí TikTok, wọ́n yà ìgbé ẹ̀yìn nìkan mo rí pé ara yín balẹ̀ dáadáa. Tá máa sọ pé èèyàn moderate, irú yìí náà sọ pé moderate Muslim. Ìgbọ́gbẹ̀ ní Ìsìlámù nìyẹn. No, a máa rẹ̀ wọ́n tó máa ń pariwo máa ń ṣe. Èwo lẹ̀yin ṣe ń bẹ̀? Mi ò fẹ́ moderate. Èwo lẹ̀yin ṣe ń bẹ̀? Moderate Christian ni mí. Ẹ máa gbọ́ kálíkì náà bí mi sí. Bọ̀ ẹ mọ̀ pé inú kálíkì náà bí mi sí yẹn, mo kà kankan ń bẹ̀ nínú Báíbù pé ìwọ gbọ́dọ̀ foríbalẹ̀ fún èrèkèrè. Bẹ́ẹ̀ ni. Ìjọ́ tí mo ti kà á, èrè Màríà, èrè Jésù tó wà ní ṣọ́ọ̀ṣì wa ẹ̀mí foríbalẹ̀ fún Mádìbẹ̀. Of course, now. Mo sì kí mo wá ìmọ̀ débẹ̀ ni pé òótọ́ ó ní èrèkèrè yálà ilé tó wà nílẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni àgbà tó wà ní omi tó wà lábẹ́rẹ́ nínú ilẹ̀. So reason mo sọ pé èmi moderate Christian lèmi nìyẹn. Okay. Because sẹ́rí gbogbo Kùránì yìí Bible yìí wọ́n wá gbé bá wa ni wọ́n kọ́ àwọn kan ló kọ́. Àṣìṣe àwọn wọ́n á ṣe mistake. Ẹ̀dẹ̀ ká má forí balẹ̀ inú Bible. Ẹ̀dẹ̀ tó moderate. No, I don't lie. Òyìnbó ló gbé Bible wá. Àwọn aráàlú ló gbé mọ́. Papa Mia ẹ má bínú sà, ẹ má bínú. Ṣé ẹ fẹ́ lọ máa foríbalẹ̀ fóògùn sí ni àbọ̀yà àbíṣọ̀pọ̀nà? Mi kò sí, ẹ ti gbọ́, wọ́n ní èrèkèrè kankan. Ọ̀yà gbogbo mi lè foríbalẹ̀ fún ọgbọ́n ẹ̀. Papa Mia ẹ má ṣe tàrà ẹlẹ́sẹ̀ o. Ẹ̀yin lẹ sọ pé Báíbù lẹ kà ló jẹ́ kó yé yín pé àgbọ̀dọ̀ foríbalẹ̀ fèrèkèrè. Bẹ́ẹ̀ni. Báíbù tó ìbò gbé wá lẹ́gbàgbọ́. Bẹ́ẹ̀ni. Ṣé kí láwọn ẹgbẹ́ Báíbù fún báyìí? Àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ nínú Báíbù tí n bá rí pé kíní kò bá ìlànà ọmọlúwàbí mu. Tó ìbò tí wá gbá wa. Méjèèjì làwọn méjèèjì bí Kùránì náà má ṣe gbé Kùránì náà wá. Kí ni wọ́n gbàgbọ́ fún gbà yẹn? Kò yẹ kẹ́ gbàgbọ́ náà. Àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ jẹ́ pé I believe in humanity. I preach humanity. Papa Mia get mi. Tó bá fi mú ikọ̀ jẹ́ mu Bible pé wọ́n fi gbẹ́ wa ni. Ẹ ní ìwọ̀n kan náà rárá. No. Me condemn my translate. Kí ni wọ́n sọ ọ́ pé wọ́n fi gbẹ́ wa? Ẹ mọ gbọ́ báwọn ọmọ ẹgbẹ́ yẹn wọ́n máa foríbalẹ̀ fún èrèkèrè tó tẹ̀ wá ní Bible pé a gbọ́dọ̀ foríbalẹ̀ fún èrèkèrè. Òyìnbó ló gbé Bible wá náà pé kẹ́ gbàgbọ́. So báwo lẹ́yìn ojú àgbà Kùránì gbọ́? Torí kí mi jẹ́ Mùsùlùmù. Ó dẹ̀ gbàgbọ́ nu tó wà ní Quran. Wọ́n wá fi gbá wa. Ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé àwọn Sabians àwọn ló kọ́ ń kírun tẹ́lẹ̀? Gẹ́gẹ́ tí mo sọ, irọ́ àwọn tẹ̀ tí kírun kí Sabians kan tó dé, wọ́n ti kírun kí Sabians gbọ́n Sabians dé. Wọ́n ti ń kírun kí Sabians tó dé jọ̀wọ́ wà. Ẹ mọ̀ gbọ́ ṣé rí ìmọ̀ ni èmi wá kiri. Ibi tí wọ́n rí pé kíní yìí tọ̀nà. Papa Mia. Mo lọ́rẹ̀ ìyàwó mi tí mo fẹ́ sílé. Ìyàwó tí mo fẹ́ sílé Muslim ni ó dẹ̀ ṣe practice nínú ilé mi. Imagine. You understand? Papa Mia. Táyé bá wà mo ṣe bá yín sọ̀rọ̀ ìlú Canada mo wà. Táyé bá wà fún ìyàwó mi tó bá ń sọ pé wọ́n fẹ́ ṣe gbígbà àwẹ̀ mo fún láyè kó ṣe. Yóò gbogbo wọn Canada lẹ́wà náà ẹni fún láyè. Ẹ máa gbọ́ sáré ẹ̀sìn méjèèjì wọn á gbé bá wa bíbá yìí ni. Ẹ̀kọ́ ẹ̀kẹ́ wọ́n gbàgbọ́ nínú Bíbélì rárá.
ẹ ló máa bọ̀ ògùn ẹ ló máa bọ̀ ya ẹ ló máa bọ̀ èṣù ẹ ló máa bọ̀ nípòlẹ̀ fún wọn. ẹ rò pé bí kúrò ṣe wà yìí ẹ rò pé mi gba àwọn kankan gbọ́n ni. Papa mi ẹ gẹ́ẹ̀tì mi rárá ìtẹ́ ẹ sọ lèmi kóòtì ìtọ́ bá fi mú ike nígbàgbọ́ wípé wọ́n á fi Kùránì Báíbù gbà wá ẹ nígbà tí gbàgbọ́ rárá. Àwọn ìwà kan wà ń bẹ̀ tó dáa àwọn kan wà bẹ̀ tó dáa. irọ́ ìgbọ́dọ̀ gbàgbọ́ òyìnbó ló gbé wà náà ìgbọ́dọ̀ ló kọ́ ṣé ìgbà máa di pé ìwà wa fún wa ní sáwọn náà dáa ni. ṣé ìgbà tí àwọn tó kó alẹ́ rú. wọ́n kó alẹ́ rú aráàbù kó alẹ́ rú náà. wọ́n fi àjẹ wa láwọn àgbà kò possible now. Ṣẹ́rí àwọn ọ̀kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó jẹ́ ìwà ọmọlúwàbí. Kò sí tó gbọ́dọ̀ wà mẹ́ta gbọ́dọ̀ gbà kò sí kankan náà tó wọ́n fi wá gbà wá ni. Wọ́n fi tàn wá ni pé ẹ ṣe dáadáa o. Àwọn òde yìí ṣe dáadáa yẹn o. Ṣé ìwọ̀n ṣe dáadáa? Láyéláyé. Tó bá wọn kó alẹ́ rú, tó wọ́n lè kọ́ dáadáa sínú Bíbélì, wọn ò dẹ̀ kí ń tẹ̀lé. Lẹ́yìn wọn fi bẹ́ẹ̀bù bá ni ẹ̀dẹ̀ gẹ́bí tẹ́ sọ. Ṣé bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Oman ibi táwọn Muslim náà tó wà táwọn ṣe. Ṣé bá wo nǹkan tó ń ṣe fún dúdú ń bẹ̀ rábà yìí. Ìyẹn n tó ń ṣe yẹn Islam kọ́ ló kọ́ wọn Islam kọ́ ló kọ́ wọn ìwà tí wọ́n nìyẹn it Islam wọ́n ní ti wọlé Islam kọ́ ìwà tí wọ́n ló ń wù yẹn ṣẹ́gẹ́tì irú òyìnbó ń sìn òyìnbó ló kọ Báíbù fún wa wọ́n dẹ̀ tún wá gbà wá kí pé Ọlọ́run sọ pé òun kó fún wọn àwọn lábàgbé mọ̀mọ́ bàbá mi à lábá gbàgbọ́ pé ìwé Ọlọ́run ni Quran àwọn òkan tẹ̀lé ni but ẹ̀yin gbàgbọ́ pé Bíbélì èèyàn ló kọ́ àwọn ìbò ló gbé wá káàbá bá wà tó dá lọ́wọ́ wọn wọ́n ń gbà wá nìyẹn. Àwọn méjèèjì náà Quran ni o Bible wo. Gẹ́ẹ̀tì ni. Ṣé tapirata wà ní ó wà nígbà tó bẹ̀rẹ̀ Quran ni. Tí ìgẹ́ fama mi gẹ́ẹ̀tì mi o ǹjẹ́ àwọn tó wà ní Oman nìyẹn tó ń ṣàyẹ̀dá gbàgbà fi yẹn ṣé wọ́n gbàgbọ́ wípé àwọn ọ̀rọ̀ Ọlọ́run àbí wọ́n gbàgbọ́. Wọ́n gbàgbọ́. Ẹ ṣeun ẹ jọ ìyá àwọn ìbò gbàgbọ́ pé Báíbù ọ̀rọ̀ Ọlọ́run ni ìbáwọn náà kọ́ fún wa. Wọ́n gbàgbọ́ àwọn kan gbàgbọ́. Wọ́n gbàgbọ́ ẹ̀yin lẹ sọ pé wọ́n gbàgbọ́ o. Àwọn kan gbàgbọ́ àwọn kan gbàgbọ́ àwọn gbàgbọ́. Ṣé rí ní Saudi lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ tẹ́ bá wo ṣó àwọn tó lọ jó lórí tá lọ ṣe àwọn mùsùlùmí tó wá láti Amẹ́ríkà ẹ̀ṣẹ́ àdìmọ̀ yẹn ṣe ń bẹ̀. Ṣé ẹ máa gbọ́ ẹjẹ́ kọ̀rẹ́tì yín bẹ̀rẹ̀ náà ṣe rí Saudi Arabia ìlú ni tó consist a lot of states ṣe rí only place méjì tó wà ní Saudi tó wà ní Mọ́kà #1 àti Mọ̀dínà àwọn tó lọ jó yẹn ṣé Mọ́kà níbi àbí Mọ̀dínà àbí Riyadh. No, Saudi náà ṣàpè mí mọ́ pàtàkì. Irọ́ ìyàgbọ́ kìí ṣàpè Nàìjíríà ń sìn a ní Lagos a ní Ògùn a ní Ìbàdàn bó ṣe wà ní Saudi náà nìyẹn o the two only places tó wà tí nǹkan kan gbọ́dọ̀ wọ́ bẹ̀ ní Mọ́kà àti Mọ̀dínà wọ́n ní stéètì míì tó pọ̀ táwọn tó ń ṣe Muslim kan ń gbé. Question kan wà tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín. Bọ̀ Mọ́kà àti Mọ̀dínà Muslim kan ló ń gbé bẹ́ẹ̀. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Yà. Question yẹn wà lọ́jíkà díẹ̀. Ẹ jọ ń bọ̀ lọ́rùn wà. Àbúṣe yìí mẹ́ta. Níbo lọ́rùn wà? ẹ jẹ́ mi sáré béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ẹjọ́ o bàbá àti pẹ̀kẹ́jì o. ok ẹ sáré béèrè. ẹjọ́ níbo lọ́lọ́run wà. Bàbá mi àmà yín ẹ létà náà ẹ sáré béèrè ìṣẹ́jú mẹ́ta lókù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wàá sáńtìlá. So nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tó kàn rú lójú ni pé wọ́n ní ẹ̀sìn Islam ẹni ànábì ló mú wá ànábì sallallahu alaihi wasallam ló mú wá àbí. Ṣé Muslim ní àbí ọmọ èṣù àbí Christian? Muslim ni mí mo ṣì lórúkọ Muslim ni mí. Ok. So anabi sallallahu alaihi wasallam ló mú Islam wá right. Ló mú wá fún wọn nílùú Mọ́kà. nílùú Mọ́kà then wọ́n dẹ̀ ní wọ́n gba òjíṣẹ́ Ọlọ́run ní at the age of 40 years. Bẹ́ẹ̀ni. Then gbà wá ni wọ́n gbà kí ni ẹ̀sìn wọn là ń ṣe kó tó di pé Islam wà ní bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ fún wọn. Ní gbogbo ilẹ̀ Mọ́kà Muhammadu ń bá wọn bọ̀rìṣà. Ok. Bó dẹ̀ ṣe wà fún Abrahamu náà nìyẹn bàbá tó bí Abrahamu lábọ̀ rẹ̀ ìlú kò bá wọn bọ̀rìṣà rí. Torí pé ọmọ fẹ́ lò ló ṣe máa ń mọ̀ pípí àwọn láti ilẹ̀. Wọ́n ṣe ẹ̀sìn kan láti ilẹ̀ àbí kó tó di pé Islam wọ́n mú Islam. Mi gbọ́. Wọ́n ṣe ẹ̀sìn kankan. Wọ́n ṣe ẹ̀sìn kankan ní Mọ́kà.
ok nǹkan tó because wọ́n rú mi lójú pé ẹ̀sùn ní wọ́n á ṣe kó tó di pé wọ́n mú Islam dé ní adéjì ọ̀fọ́. no wọn ṣe ọṣà ogun ọbọ ọṣà náà bọ wọn mọ nìkan ni ò bá wọn bọ ọṣà. all right okay. Ọlọ́run prepare òun fún mission yẹn ni. Assalamu alaikum. Yà mo kí ogbó wa o. Ẹ ṣeun tó bá di ìjọ Monday ìjọ Sunday ẹjá pàdé lórí ètò Christianity àti Jésù tó bá di ìjọ Monday á pàdé lórí ìṣẹ̀ṣe àti òrìṣà ẹ̀kọ́ là ń kọ́ra wa o Ọlọ́run á gbà fún wa.